Bàbá ẹdúkẹ́ o ẹ̀kẹ́ bàbá ẹdúkẹ́ o bàbá burúkú eríire. tó wá ríbi tí mò ń lọ gọgọgọgọgọ ń bẹ ó mọ ó rántí ìlú tí wọ́n lù sí orin náà nígbà náà. mo rántí sórí ẹ mo rántí. gẹ́gẹ́gẹ́gẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ gẹ́gẹ́ ní gẹ́gẹ́ gẹ́gẹ́ ní gẹ́gẹ́ ní gẹ́gẹ́. Níbo Adigun wá wà báyìí? Èmi ò dé láyà. Bẹ́ẹ̀ni. Bó wà níbi room tó ń wo TV, kúkú lè máa wo TV bó ṣe wà. Ẹ̀yin. Darling! Tó bá ti kọ́ ni gbogbo ẹ̀wọ̀n ọmọbìnrin tó máa wá jó, ìdí ni máa ń bù. Ìdí tí mo ti bu láyé mi lórí ìgbéwò òjòjò orin, ó kéré jù àtọgọ́rùn. Ọ̀gá, ẹ ti bàdíjẹ́. Ní ọwọ́ ń bàdíjẹ́. Ohun tó bàdíjẹ́ gangan wà nínú ara. Kínú? Ọ̀pá burúkú ló bàdíjẹ́. Ọwọ́ kò sí tó bá wà ṣe fún. Onílòótọ́, oní. Ọ̀gá èmi náà rántí sẹ́rí ń gbà hàn. Sẹ́rí tí wọ́n bá ti plé orin ládùúgbò wa báyìí nílùú òkè. Sẹ́rí ọkùnrin kan bẹ níwájú ilé wa, wọ́n ń pè Lájí Sáfẹ́. Tó bá ti lè fi kàsẹ́ẹ̀tì ń sí báyìí, gbogbo àwọn èèyàn ó túbọ̀ ta ni ní Sàngá. Sẹ́ni gbogbo àwọn skimẹ̀ àti sọjí ọjọ́ àwọn gbogbo wọn kàn mọ́ yabọ̀ ni gbogbo náà kàn mọ́ mọ́mọ́ tí wọ́n bá fẹ́ ni. Wo ló ń jẹ́ Ṣàngá? Ọ̀gá ẹlẹ́mọ̀ Sàngá nílé ààrẹ Ọ̀yọ́ ló wà. Ọ̀yọ́ náà ní Ṣàngá wà. Sẹ́ni tí gbogbo àwọn sọjí gbogbo àwọn skimẹ̀ bá ti débẹ̀ báyìí ńṣe ni oníkálukú mọ́mọ́ rẹ̀ èmi náà yára gbé etí síbi pòlàkàn báyìí. Ìdí. Nísàlẹ̀ ibi tí bá ti ń yí kurubutu èmi wá mọ́ gbọ́hùn agogo nù. Ló mọ̀ ká gòdì kankan ló wà nínú bẹ̀. Tí ọmọ kẹ́ di kóńgà wa. Kóńgà. Ìdí àkúbà wa. Àkúbà. Ìdí tó dájú láyé kọ́ sọ pé ìdí dájú láyé ìgbàjẹ ìdí ṣẹ̀kẹ̀rẹ̀. Ọ̀rọ̀ tìgìrìkì 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 tìgìrìkì. Kí ni tí mo gbogbo pálapàla? Mo invite eléyìí wá láti post ẹ̀ wá sínú living room wa kó máa bá ẹ mu ọtí nínú same building yìí náà kó máa bá ẹ mu ọtí jọjọ nítorí Ọlọ́run ṣé ò rí pé gbogbo nǹkan tó ń ṣe ṣé ò rí pé wà ridiculous ni. Ayé ò ní rí di wa lóòótọ́ ọ̀tá ò ní rí di wa lóòótọ́ ohun tó ń sọ ó dáa ìyàwó gidi náà di ọkọ ló máa ń ronú bẹ́ẹ̀ lóòótọ́ àwọn tó ń bá wa ṣiṣẹ́ wọ́n lè gbà bọ́dẹ̀ fún wa tó máa fi jẹ́ fáwọn èèyàn máa rí di wa ó máa ń wá yáwó lóòótọ́ kó tó di pé owó oṣù ẹ̀ dé. rádaràda wo ló ń sọ lẹ́nu. ǹjẹ́ ń gbìyànjú àti sọ ni pé ó yẹ ká kọ́kọ́ jẹ́ ìbànú ká tó máa mú nǹkan mú mu lé. gbẹnu ẹ sàn because mo ti bẹ wí ìwọ fi post ti ẹ sílẹ̀ o wá sínú living room wa o wá mu ọtí o ṣe rádaràda ń bì báyìí Àdìgún kí ló tó ń ṣe báyìí fún mi náà wáì tó ṣe ń ṣe báyìí kan sọ fún mi. irú nọ́ọ̀sì wo lélẹ̀ kí ló tún mọ kó pálapàla yìí náà mo dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ oṣù tún wọ ìdí ọ̀tí ẹ lọ. mo wọ́ra mi lóòótọ́ ó rí tí Alóńgẹ́ ṣe fún mi nígbà tó rí ó sọ fún mi pé là Alóńgẹ́ fọwọ́ bójú fún mi ẹ̀ là nígbà tó ń jáde lọ ìtumọ̀ tó ṣe fún mi nìyẹn. ìwọ ọmọkùnrin kí ló tó ń ṣe báyìí kí ló tó ń ṣe báyìí. ó dà ká máa kó àwọn ṣọ́ra wọn tó jẹ́ security àti bí driver wa yìí ó yẹ kéèyàn máa kó wọn mọ́ra kéèyàn máa kó wọn mọ́ra ọwọ́ wọn lẹ́bi wá wà. ọwọ́ Ọlọ́run lẹ́mi ti wá wà. káàbà kó wọn mọ́ra ọwọ́ wọn lẹ́bi wá wà. Àdìgún kí ló ń sọ kí ló ń sọ náà a lè tún gé lọ́wọ́ òun lórúkà kí ló ń ṣe náà à ń kọ́ rẹ̀ tẹ̀ ọ̀dẹ̀ tún sọ same thing. aláàtì. kí ni problem ẹ̀ gan-an kí ló ń jà láti orúkọ mi outlet ni pé outlet very simple ta ló ń jà láti kí ló ń ṣe ẹ̀ náà kí ló tó ń ṣe báyìí kí ló tó ń ṣe báyìí fún mi ṣó fẹ́ pa mí ni anyway mi bẹ lọ́rọ̀ ṣá kí ló fẹ́ jẹ lálẹ́ kí lọ bẹ prepare. kí ni mo ṣe ní ìsìn tó pọ̀ jù àfàìmọ̀ kó má jẹ́ pọ́ mọ́bìnrin ló máa pa mí ó lè jáde mọ́ mi àyà mi dẹ̀ fún lọ. Alóńgẹ́.
lẹ̀ tí mọ́. Kí ló wá dé tá láti òjì mi? Kọ́lọ̀ má jẹ́ kí èèyàn yàn dáadáa láyé ẹ̀ wo ìwádìí yẹ ìbò ṣe kan tó ń fàṣẹ sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìbànújẹ́ òní dé báwọ̀ fúnra rẹ̀ téèyàn bá fẹ́ fẹ́ ìyàwó láyé yìí àfi kó yàn dáadáa tí ò bá yan rí tí ẹ ti bàjẹ́. Ẹ wòrán aṣọ tí mo fẹ́ wọ̀ láàárọ̀ yìí ó ní ìyàwó mi ti bá mi fáyọ̀nù síbí mo bóyá fáyọ̀nù ẹ̀ tí gbogbo gétọ̀ yọ lára aṣọ lólóló ó tún wá bá mi punishment bàtà mi ẹ wo bí àṣà ṣe ń kọ́ mọ̀nàmọ́ná títí ayé máa fi tán títí ayé máa fi tán kò lè bàjẹ́ fúnyàwó tó bọ̀ mí kẹ́yìn àti ti gbọ́ sára kíákíá. Gàrí sá àkókò tí wà bẹ́ẹ̀ iṣẹ́ ló mú ṣe múra síṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ iṣẹ́ la fi ń dẹni gíga bá àbá rẹ̀ ní fẹ̀yìntì bí ọ̀lẹ la rí. Ọ̀gá ká má parọ́ aṣọ ìyẹ̀yìn àti rírán o àti wíwọ̀ yín o. Orí mo rí tíṣẹ́ tí gbogbo ẹ̀ ní mo rí dúró ọ̀gá ẹ jáde tán. máa ń ṣẹ́kù lè ṣá o. Mo yàtọ̀ sáwọn ọkùnrin tó máa ń jáde tó jẹ́ pé tó bá jáde wọ́n máa ń tán lẹ pátápátá mo ṣẹ́kù. ẹ̀yìn ẹ̀dá ìwọ náà rí àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bí mo ṣe wá jáde tán ẹ̀ ó wù ẹ́ téèyàn bá jáde síta ní ọkùnrin táwọn èèyàn bá rí èèyàn tó bá ní ọkùnrin ló jáde ìyàwó gidi tó wà nílé ní kẹ́ẹ̀kì ìyàwó mi ni kò kí bí mo ṣe máa jí láàárọ̀ yìí mo wo aago mo wò ta mo rí i pé mo ti pẹ́ jí ilẹ̀ ti mọ́ fọ́ bí mo ṣe jí mo rò pé mo ti pẹ́ torí Ọlọ́run má jẹ́ tó ẹ̀jẹ̀ tí máa yójú báyìí tí máa rí ó ti fáyọ̀nù aṣọ mi tí mo ṣẹ̀ṣẹ̀ wò pé máa wá pè ìpínkẹ́ bá mi fáyọ̀nù aṣọ mi ó ti fáyọ̀nù ẹ̀ wo bàtà mi ó ti bá mi punishment bàtà ó fáyọ̀nù aṣọ ó punishment bàtà kí ló kù. kò sí nǹkan kan. ìyàwó gidi lórí yẹn wo já tètè lọ wo bí. guy ṣórí tí mo ṣe wáyé tí mo bá kọ lọ rí alert lásán tí mo kọ gbọ́ pom pom God don win for me be that o. Èdè yẹ Kọ́lá ṣórí kò ń ṣèwọ nìkan tí a bá lọ receive alert pẹ̀rẹ́ mi ò lè wait láti step up as in. brother ìyẹn ló ṣọ́ jù God must provide abundantly kí lẹ expect now. you no get choice o. ìgárá mi á pọ̀. What's up? What's up now? I did. Where my baby? Hey bro. Nigga, what's up now? How you doing, bro? Yeah. Oh baby, come on. Jọ̀ọ́ká ló ń bá sọ̀rọ̀ tó ń di baby I'll call you back. What's that? Má pè padà. No, mo mọ̀ pé ta ni gọ́gọ́ ló ń bá sọ̀rọ̀ ta lẹ́ni yẹn tó ń pè ẹ́ tàbí ìwọ ló ń pè ta ló ń bá sọ̀rọ̀. Kí ni business ẹ pẹ̀lẹ́ tí mo ń bá sọ̀rọ̀? Really? Kí ni business ẹ? How dare you? Brother Joy. Fẹ́ tó ní sí ọmọbìnrin ó ti máa swear di nǹkan mi ó ti máa yà ẹ́ ní wèrè ọkùnrin ni ẹ́ ó dẹ̀ gbọ́dọ̀ act like one ó ní láti jẹ́ kọ́mọ ìmọ̀ àwọn nǹkan tó yẹ kó ṣe àtìkọ́ tó yẹ kó ṣe rubbish ni ẹ̀ náà. ó tẹ̀ mọ́ nǹkan tó ń dùn mí nǹkan tó ń dùn mí ni wípé my own girlfriend as in my babe they no born am well wọn. nígbà tí ó fẹ́ kú. jọ kí n tiẹ̀ ṣe na your girlfriend bí mo yẹn sọ lọ jàre wọn bí dá àti wọn bí dá débi kó máa kọ tẹ gbóhùn sókè kó fẹ́ bá mi sọ̀rọ̀ ká tó máa sọ pé fẹ́ gbá etí mi. àbí imagine she even told him to go to hell. Wọ́n wo inú mi dùn pé mi súnmọ́ lásìkò yẹn máa fún ní akọ ìgbà tí etí ẹ̀ máa dún gan wọ́n máa fẹsẹ̀ ilé tọ̀ Ọlọ́run
No, yeah. Sir? Come. Brother. Brother! Now me you dey talk to like that? Sir, what? You dey mad? No, wetin wan cause this level? So because my friend they talk to me now, o feel pe won no le ba mi sọ̀rọ̀. I be your mate. I be your mate. I be your mate. Because of joy. Because of joy. Because of joy. Eh? So you want tell me say you don't do this word pass me? You sabi pass me, Abi? In your life, if my friend they talk to me, if I hear your word, if I hear your voice, get out from here. What do you want to cause that level? No. What kind of rubbish is this? So because you guys are talking to me now, aburo mi, only about sort of see me, aburo mi. Can you imagine? Ọ̀rẹ́. Ṣé sọ tọrọ fún ẹ? O tọrọ lọmọ yẹn ń bá ẹ sọ yẹn. Tọrọ lọmọ tó ń lu. Tó fẹ́ lu pa ni. O tọrọ kúrò lára. Okay. Sherry níbi tá dé dúró yìí. This is my life. Ìkan tó bá wù mí ni mo lè fi life mi ṣe. Tó bá wù girlfriend mi kó gbá mi létí. Tó bá wù girlfriend mi kó ṣe anything tó bá wù fún mi. It is none of you guys' business. Okay? Ọ̀gbẹ́ni, you don't land. I don't land. Na your life. Na my life. Be your friends. Okay, Ṣùgbọ́n o lè máa jẹ́ kọ́mọ kan máa wọ́ ọ̀ṣẹ́ kó máa fi ẹ́ pa níbi tàwa. Kò possible. Ṣùgbọ́n kò possible. Bí a sábà fẹ́ ṣòṣì ṣe má ṣe ní tàwa. A lè ṣe ká má sọ̀rọ̀. Howlat, kí ni nǹkan tó ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀ yìí? Aṣọ 50,000 naira ti pọ̀ jù. Kí ló pọ̀ jù ń bẹ̀? Ọjọ́ wo ló di báyìí náà? Ìwọ ọmọbìnrin yóò dé bẹ̀rù Ọlọ́run. Àwa ta jẹ́ single gan-an. A complain pé aṣọ 50,000 ti pọ̀ jù. Tá a fi dídà tèmi ni. Èmi wò pé káwa mẹ́tẹ̀ẹ̀ta ká upgrade ara wa. Ká mú bí abí oní 150,000, 180,000, 200. Mo fẹ́ ká wa classic mọ̀ ká dá yàtọ̀ ní party yẹn ni. Mo ti gbọ́n yín. Ẹ̀yin náà ẹ try àti gbọ́ sí ti tèmi. Kí ni problem ẹ ọkọ ẹ̀ lówó ìyàwó mi ló ní àní ẹ kí wá ló dé tó èmi ò lè rojọ́ o lọ sókè kò bọ́dẹ̀ kò kó owó aṣọ wá fèmí. Nǹkan tí mi ń sọ ni wípé àwa ọ̀rẹ́ as in àwa wíwì kò sí nǹkan tó bá dùn gbé ká ra aṣọ 25,000 naira. Kí ló sọ ń sìn yẹn náà Howlat? Èmi tí mi ò tí ì marry gan-an ìgbà tó sọ fún mi pé 50,000 láṣọ ṣé ni mo transfer wo sí mi jẹ́ pé àbí ọ̀rẹ́ mi. Ìwọ nìyẹn. A máa dá fún ẹ. Kí ló wọ́n ṣe láti sọ pé ká mú aṣọ oní 25,000 báwo la ṣe fẹ́ wọ̀? Ó ṣe ní nínú àǹkárá ló yẹ kó ní ká mú àǹkárá ò jẹ́sẹ̀ mọ́. Why you like this, babes? Because nǹkan tẹ̀ ń sọ ń sìn mi rí nǹkan tó difficult. Ó máa rà á ni. Mi ò lè rà. Howlat ó máa rà á ni. Mo ní mi ò lè rà. Ó máa rà á. Sọ́yìn mi ò aṣọ 50,000. Ọkọ mi. Rírà. My sweetheart. Ẹ pẹ̀lẹ́. Níwọ̀. Long side no fee. Long side no fee. Long side no fee. Jókòó. Ẹ ṣe sá. Yé kò sí o. Ìgbà tí mò ń wọlé bọ̀, olùwò tí ń gbóhùn ariwo yín. Ẹjọ́ tó rọ̀ lọ́yẹ̀ má já o. Ọ̀nkú ẹ ṣe o pẹ̀m Howlat ló fẹ́ dájà lẹ̀ ẹ̀gbọ́n ọ̀rẹ́ wa kan fẹ́ ṣe pàtí 50,000 naira dẹ̀ láṣọ Howlat kówó lẹ̀ báyìí ló sọ pé karaṣọ kékeré. Ẹ wo tẹ́ ẹ bá ní ẹ̀gbọ́n ọkùnrin tó tóru mi abẹ́ lábúrú ọkùnrin tó fẹ́ máa dàgbà díẹ̀ sókè tó máa tóru mi lọ́jọ́ ọ̀la kẹ́ ẹ máa gbàdúrà fúrú wọn kẹ́ ẹ sọ pé kán rírú obìnrin báyìí fẹ́. Ó mọ̀ pé mo láǹfààní ó mọ̀ kọ́ ló ń kẹ́ mi débi wípé mo lè ra bíi 10 fóun lẹ́ẹ̀kan ṣo àmọ́ kò fẹ́ bá mi náwó dànù kò fẹ́ jẹ́ àpàyàwó ara nǹkan tó fi ń wù mí náà ni mo sáré wá mú nǹkan ní o àti kí n lè wá wojú ẹ ti rárá nǹkan tí mo fi ń sáré káàkiri báyìí ṣé wá rí pẹ̀lú ohun tí mo dé báyìí abẹ́gbọ́ màá wá raṣọ ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan ṣo. Thank you so much. I'm so grateful. Kí ló ń tíyàn tẹ̀lé yín wá? Ìyẹn gáfù tó sọ yẹn. Ṣé wá rí bí ó ṣe wá tẹ̀lé yín wá yẹn? Bẹ́ẹ̀ tí wá dárúkọ ẹ̀ nísìn máa raṣọ tó náà. Ẹ ṣe gan, I'm very excited. Ìyẹn náà tún wá bí. Ṣáwọn ọ̀rẹ́ yín pọ̀ tó yẹn ni? Kí lá lé wọn bí? Kí bòbò wọn wà ẹ wo bí? Kẹ́ ẹ lọ́rẹ̀ mẹ́wàá ẹ sọ fún mi ṣé wàá rí ìtẹ́yìn tó sọ yẹn ẹ̀sà afted tẹ́ ẹ sọ yẹn àwọn méjèèjì máa raṣọ àwọn méjèèjì. Ó kì í ṣe ẹ ṣe gọ́sà. Ẹ ṣe Ọlọ́run.
ṣẹlẹ̀ ẹ wo ṣẹlẹ̀. wọ́n ti dára márùn-ún báyìí láyé ilé ilé wọ́n ti tán ní 50 times 5. Mo sáré wá mú ẹ fúra ro. Ẹ fúra ro ṣẹ́gbọ́n. Àti wà àwọn ọmọ rẹ̀. Ẹ fúra ro. Ẹ ṣe bọ̀ láti bọ̀. Ọmọge lọ́mí ìfẹ́ kí n tẹ̀ lórí asán bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀ ìfẹ́ kí n tẹ̀ lórí asán bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀. Kòkòrò kí o fẹ́ mọ̀ nípa kòkòrò. Kí ni túmọ̀ gbogbo eléyìí sí? Ọlọ́run máa ń wú mi lórí mi tó bá ti jẹ́ kí ní burúkú ìṣẹ̀ṣẹ̀ orí ìwà wú mi. Kí ni túmọ̀ gbogbo eléyìí sí? Kí ni mí ní gbogbo eléyìí? You can never change. Aláàtì mọ ìdí ẹ̀. Aláàtì wo ló ń pè é? Akọ ẹ̀kọ́ amú ẹmu ẹbí ẹni tó mọlé. Mo lórúkọ mi ò kì í ṣàláàtì. Èmi kò tó sọ òye mi o. Aulat, very simple. Okay, tó bá tẹ̀ tó wá lè pè Aulat. It's very simple. Pàyìnkẹ́ tó máa ń pè. Àyìnkẹ́ is, I think I'm okay with that. Ṣó ti gbọ́? Kí ló wá yàtọ̀ nínú nǹkan tí mo pè? Bí mo ṣe pè kọ́ nìyẹn. Mo sọ pé aláàtì. Aláàtì. Aulat. Aulat. Aláàtì. Wo bí wo ahọ́n ni kò sí pé èèyàn fẹ́ gbédè láyé ahọ́n ni kò sí tó máa kọ́yàn láyé ahọ́n ni. Ó dá máa Pàyìnkẹ́, please. Ó máa di eyín méjèèjì ó máa dì mọ́ mi láàrin ahọ́n wà dé yìí kíá gbogbo tó fẹ́ kọ́ mi ọwọ́ kan ló máa yé mi o. Owó tí mo sọ pé máa fún àwọn ọ̀rẹ́ máa fún wọn tó bá ti dọ̀la. Ó ṣe. Aláàtì ṣó ti wá tó jáde. Wo bèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀. Ṣó ti gbọ́? Bèrè lọ́wọ́ orí ẹ̀ kó fi mí sílẹ̀. Excuse me. Aláàtì kí ni kì í ṣe torí pé Ọlọ́run bùkún ẹ pé ó tiẹ̀ kàwé náà lèèyàn dẹ̀ ṣe ń wò pé kéèyàn dẹ̀ rún gbogbo owó lẹ̀ lórí. Mo ṣe bọ́n nítorí bá pé lára ọ̀ṣẹ́ ń dọ̀ṣẹ́ ni ìtúwọ̀ ọmọ ìwo lè pọ̀ sórí mi ni àbí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló rí ṣáà lè káyé gbàtà ti gúnra wa ni wọ́n máa ní pé lóòótọ́ náà ń pọ eré síyàn lára náà ń pè eré síyàn lára kò yẹ kémi ti fa eré jáde lára àwọ̀ àbí kémi ti fa ìwé jáde lára ẹ̀ ọjọ́ kankan lè yàn gbọ́n pé èèyàn máa mọ díẹ̀díẹ̀ náà ni o kí ni spelling alert ha. Dani sá mi ò mọ̀ bóyá o ọ̀fà fún kankan o. Kí ni yẹn sá? Àwọn ìyá wa ní ayé àtijọ́ kò sí nǹkan tí àwọn bàbá wa ṣe fún wọn tí ò kì í tẹ́ wọn lọ́rùn kò sí nǹkan tí wọ́n fún wọn báyìí tí ò tẹ́ wọn lọ́rùn àgàgà tí wọ́n bá wá fowó tó bá fi kún owó ọbẹ̀ àwọn ìyá wa inú wọn á máa dùn gidi wọ́n á máa gbé àwọn bàbá wa wọ́n á máa gbé wọn gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí àgàgà kò wá jẹ́ pé àwọn bàbá wa wọ́n wá lọ ra aṣọ fún wọn wọ́n wá ra sányàn àbí àlàárì wọ́n wá rà lé wọn lọ́wọ́ Ọlọ́run o wọ́n máa di bí ọba ní o àwọn bàbá wa máa dà bí ọba ní o àmọ́ ní ìsìn mi ò mọ̀ bóyá o ọ̀fà rẹ̀ àwọn ìyàwó wa tá à ní ìsìn nǹkan ò jọ wọ́n lójúmọ́ wọn kà nǹkan kú mọ́ rárá. ẹ wò sá gbogbo nǹkan ló ti change o nǹkan ayé ìgbà yẹn ti yàtọ̀ sí sísìn gbogbo ẹ̀ pátápátá lọ́làjú ti tún ṣe ká má sọ nǹkan mi. ọ̀làjú yìí náà ni kò sí nǹkan mi ìjọ mọ̀ pé ìyàwó mi Àríkẹ́ bò tí ń wo mo lọ́wọ́ ẹ̀ dàkú wọ́n máa léèyàn lọ́wọ́ èèyàn mo lọ́wọ́ Àríkẹ́ àmọ́ kò wá yé mi kò sí nǹkan kan láyé yìí tí mo lè ṣe fún Àríkẹ́ tó máa appreciate ẹ̀
iye gangan ní ìṣòro tí mo ní mo ti wá wò pé kí ni nǹkan kan tí mo lè ṣe gan tí mo lè máa ṣe fún Àríkẹ́ tó jẹ́ pé tí n bá ṣe fún a máa wú lórí. ẹ wò sá ṣe rí nǹkan tẹ́ lè ṣe fún ìyàwó yín pọ̀ ó pọ̀ gan. ẹ wo obìnrin máa ń nífẹ̀ẹ́ pé kíyàn má fi àwọn pamọ́ kíyàn gbé wọn jáde káàkiri kán rí èèyàn mọ́ wọn máa ń nífẹ̀ẹ́ sí jù. iye mi ò gbà kìkẹ́ pamọ́ wo bí mo nífẹ̀ẹ́ iṣẹ́ mi lóòótọ́ àbọ̀gbọ̀ mo nífẹ̀ẹ́ iṣẹ́ mi lóòótọ́ débì wípé bí mo ṣe nífẹ̀ẹ́ Àríkẹ́ tó yìí tó bá fẹ́ rọ̀ bí tó fẹ́ bímọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n bá fẹ́ ra irin má fa Àríkẹ́ lẹ̀ máa lọ ta irin ni o. mi ì sọ pé ń gbé pọn pamọ́ sá mo kàn ń ṣàlàyé ni irú bí ìyàwó yín ṣe wà yẹn sí ẹ̀yẹn kàn fi ọjọ́ kan lẹ̀ kẹ́ fi ṣẹ́lẹ̀ kẹ́ má lọ bí iṣẹ́ rárá kẹ́ á múrú ìyàwó yẹn ẹ mú wọn lọ sí tree tàbí kẹ́ mú wọn lọ sí shopping mall kẹ́ lọ ṣe shopping kẹ́ ra nǹkan oríṣiríṣi fún wọn kẹjọ wà látàárọ̀ dalẹ́ ẹ̀ rí i pé wọ́n tún máa nífẹ̀ẹ́ yín ju ti tẹ́lẹ̀ lọ. wo sórí pé à ń fò lókè bàálù pé èèyàn fò lókè yìí kò mémi lára èmi ò nífẹ̀ẹ́ sí i ó tètè wàá mọ̀ èyí tó jẹ́ pàtàkì jù ń bẹ̀ ṣó orí mi ò lè fi irin tí mò ń tà sílẹ̀ kí ni pé bóyá mo fẹ́ máa gun bàálù káàkiri dípò tí màá sọ pé mò ń gbé Àríkẹ́ kí n máa gbé travel káàkiri torí èmi ò ṣe gba físà ni mi ò débi tó ti ń gba físà mi ègù kí n tèmi. ilé oúnjẹ ìgbàlódé ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ o àti ilé aṣọ ńlá tíyàn ti lè ra aṣọ oríṣiríṣi fún ìyàwó ẹ̀. ó sọ pé fítìrì. ìtìrìsà. tó wà ní Joshua Fẹ́ràbọ̀. bẹ́ẹ̀ ni sà. níbi báńkì Fẹ́ràbọ̀. bẹ́ẹ̀ ni sà. fífi. ìtìrìsà. wá tí n bá gbé Àríkẹ́ lọ sí fítìrì Àríkẹ́ á nífẹ̀ẹ́ mi gan. inú wọn máa dùn. inú àdé máa dùn ní gbogbo ìgbà. inú wọn máa dùn ni. fítìrì. ẹ̀mí ìpè dáadáa. irọ́ mi sọ bẹ́ẹ̀ sá o. ẹ bó ṣe ń tùpè ni mo ṣe ń wò ó. irọ́ bóyá bẹ́ẹ̀ mi ṣe ń pè ti sọ̀dọ̀ mi ló yàtọ̀ sí. ẹ mo ní fítìrì o tún tùpè ní. bẹ́ẹ̀ ni sà ìtẹ̀kùn yẹn náà ni sà. Stop, Joe. Yeah, come. Yeah, the mic. Oda, I'm paying me. I did busy. You know they knock. Sorry, sir. Oh, not be me call you. I should call you. Joy, I did you today. Tani. Bàbá kọ mi. Ṣẹ́yìn bínú náà ni. Ẹ má bínú sí mi. Kẹ́lẹ̀ máa wá wo mo ní very little gift tí mo fẹ́ fún yín. Very little gift. Me? Yes. Ẹ má wò pé kiri, ẹ bá mi kò fi ra recharge card. Auntie, would I say me no as in he say me no did she buy now. We did together now. We now Allah. You don't did together now. But we did together now. More Anyway, no yeah. Sir? How many days mo ti ń sanwó hotel yẹn? 5 days, sir. Good, 5 days. Okay. Jọ̀ọ́ tó bá ṣe step out. Bá mi ya ọ̀dọ̀ receptionist yẹn. Jẹ́ kó yé wí pé kó mú orúkọ ẹ̀ kúrò nínú bill mi. From tomorrow, ìwọ náà lè máa, you know. Sir, kí ló dé? Tó ń bá fún mi ńkọ́. Which level be that one now, eh? Kini. This boy they make money o. They make money. And you save double your hustle. Give me double hustle mi. Tí mo sanwó ẹ̀. Tí mo ti kọ́ṣẹ́ tó ti mọ́ṣẹ́. Ṣọ́rọ̀ ni. Fi yẹn lẹ̀. Bros, they go your own jare. You save double your own hustle. So that yes. Come on, make owó kí n tó máa sanwó àbúrò mi. Ṣọ́rọ̀ ni. I don't train, I dey make money now. Duh. Come here. Oh baby. Ọmọge gbọ́ mi ìfẹ́ kí n tẹ̀ lórí asán bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀ ìfẹ́ kí n tẹ̀ lórí asán bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀ àràmàlà tẹ̀sán pẹ̀lú òfẹ́ gbọ́. Adegere, Aulas, Uma Boten, Johnny, Aramala, then one below Mambo, Adegere, yeah, Mambo, then Weja, Bomiri Ferro, Ole Dale, Bomiri Ferro, Ole
máa rí èèyàn kí o. Àdìgún ọkọ ẹ̀kẹ́ ó ṣe mọ́kọ́ wàá máa rí ṣe ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún gbogbo jewelry gbogbo aṣọ tó rà fún mi. Tí n bá ṣe fún ẹ ta ni mo fẹ́ ṣe fún Àríkẹ́ mo nífẹ̀ẹ́ gan ni mo lọ́fẹ̀ẹ́ gan ni fúnstà tí ẹni mi bẹ́ẹ̀ ni ló jẹ́ sí mi fúnstà tí ló jẹ́ fún mi kò sígbà tó jẹ́ pé láyé tí mo lè jì láyé tí ò jẹ́ pọ́rọ̀ ẹ̀ ló máa wà lórí ẹ̀mí mi bí mo ṣe nífẹ̀ẹ́ iṣẹ́ mi tó síbẹ̀síbẹ̀ náà mo yìí nífẹ̀ẹ́. ó ṣe ọkọ mi. Ó wà mọ́ tó ṣẹlẹ̀ bá a ṣe ń lọ yà á ní lọ sílé báyìí o mo fẹ́ kó jẹ́ ká yà ní fítìrì fítìrì tí wọ́n ti máa ń jẹun. Eatery, okay. Tí wọ́n ti máa ń jẹun níbẹ̀ mo fẹ́ kó jẹ́ ká yà níbẹ̀ ká jẹun náà. nù kò ní ìdọ̀kọ mi jẹ́ ká máa lọ lé ọmọ kí n dáná lé kàdé jẹun. àwa náà máa ti já sí i gbogbo tó máa ń jẹ́ kí inú obìnrin dùn láyé pátápátá làwa náà ti mọ̀. Àdìgún kí ni mi ò ọ̀fà fún ẹ tẹ́lẹ̀ ni mo ti ọ̀fà fún ẹ sí gbogbo tó máa ń jẹ́ kí inú obìnrin dùn pátápátá ni mo ti mọ̀. wo bí mi ì ní fẹ́ kó délé tán kó ṣẹ̀ṣẹ̀ tó máa wá dára ẹ láàmú pé ò lọ sí kérésì láti máa wá dáná káàkiri. wo bí já lọ sí fítìrì bẹ́ẹ̀ ká lọ wá nǹkan kan jẹ. ok ó tó bá sọ bẹ́ẹ̀. you forfeit? Yes, you forfeit? yes. Ó ṣe darling. I love you too. Tí o bá jẹ́ tọ̀rọ̀ oníṣẹ́ dé pípé tí iṣẹ́ dé tá a bá yọ ọ̀rọ̀ irin kúrò nínú ayé mi ìwọ ló kù. Mo mọ̀. Ìwọ ló kù. Ọkùnrin máa rí ṣe. Ibi tó bá wù ẹ́ tó bá tún fẹ́ lọ kó o jẹ́ kí n mọ̀ o. Ọkọ̀ rí gbogbo ẹ̀ la máa lọ bá. Àní kí wọ́n ẹ̀ ṣe máa dùn ó láyọ̀ tèmi. Ṣé ọkọ mi? Aola, ọmọge. Aola, ọmọge. Ìfẹ́ mi sí olólùfẹ́ mi, má fi mi sílẹ̀ Aola. Ìfẹ́ mi sí olólùfẹ́ mi, má fi mi sílẹ̀ Aola. Ọmọge tó bá ti yọjú sí wa ó ti ṣánáná. Ọmọge tó bá ti yọjú sí wa ó ti ṣágbáná. Ọmọge tó bá dẹ̀ ti bẹ́ sí wa ó ti yí kéríá. Ọmọ tó bá ti yájú sí wa ó ti ṣágbáná. Ọmọ tó bá dẹ̀ tún ti yájú sí wa ó ti yí kéríá. Owó kọ́ ní ìfẹ́ òwò ọmọge. Ọmọ tó bá ti yájú sí wa ó ti yí kéríá. Ọmọ tó bá dẹ̀ tún ti yájú sí wa ó ti bá tó. Ìtàkùn tó sọ láì fi kùkùté bọ́ra, òun ní ìjì afẹ́fẹ́ máa gbé. Mo fẹ́ bí irú tí fẹ́ irú Aola. Aola, kọ́nà tí fẹ́ owó Aola. Ìfẹ́ mi sí olúwo nǹkan. Máa fi mi sílẹ̀ Aola. Fún gbogbo ẹ̀ máa yé inú ṣàtọ̀ yé wò ni àbí kí bẹ́ẹ̀ dànù. Wà ẹ bá ti kí ló dé àbí ìwà mi lè lẹ́kọ̀ọ́ jẹba. Ọmọ tó bá dẹ̀ ti yọjú sí wa ó ti yí kéríá. Irọ́ Janet ọ̀rẹ́ mi ọmọ tó bá dẹ̀ ti yọjú sí wa ó ti yí kéríá. How are you? Good. I'm so sorry I heard about your wedding, but I wasn't able to make it up that very day. Please. Don't worry. Ọkọ mi, ọ̀rẹ́ mi tí máa ń sọ fún ẹ Janet, òun lè lé ìtajà lọ sí same university. My husband. Dèní. Ó ti ẹ̀kọ́ rí bákan lára mi nígbà tí mo bọ̀ tó dẹ̀ mú dání tẹ̀yìn yí bẹ́ẹ̀. Mo ká ó yí màmá kélé pa. Mo ti ẹ̀rù bí àwọn àbúrò ẹ̀kan tó mọ̀ ládùúgbò ni. Ọ̀rẹ́ níyín. Sorry. Oh, it's just playing with you. Pẹ̀lẹ́ má bínú. Ọwọ́ irin ni máa ń gbé. Eré gángan là ń tà. Ibẹ̀ lówó tí wà. Bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́. Are you feeling bad? I'm fine, thank you. Fine. You why? Wo bí sórí ọ̀rẹ́ ìyàwó èèyàn bí ìyàwó èèyàn náà ló máa ń rí ìdí
bí ìyàwó èèyàn ló máa ń rí. Are you contemplated the Yoruba riri? Sorry, what are you doing for a living? Tẹ́ bá ti jáde nísìn, tẹ́ bá débi junction yìí gogogogogogo, you just frame rate. Tẹ́ bá dé junction yìí bẹ́ẹ̀ gogo la ti ń ta irin tá ń ta gogogogo. Oríṣiríṣi nǹkan la fi ń ṣe o. Which of the university do you finish from? Primary 6 péré ni mo kà. Àmọ́ ètò jẹ́ bí àkọ́bí bàbá mi gogogogogogo ìyẹn kàwé. Àwọn èlò lọ ìrìfárìsì. Wọ́n lọ ìrìfárìsì ní òmù náà ti lọ. Òmù tó jẹ́ pé mọ̀ bàjẹ́ local government wọ gogogogo ibẹ̀ ni wọ́n ti lọ. Adigun, our food, Don't worry, ó ti yé mi. Nice one. Ẹ̀tọ́ ṣé àwọn òyìnbó máa bá yín ṣiṣẹ́? Títí olóyìnbó dé òun nítorí ẹ̀ lọ ṣe pé gbogbo owó tá a ní a máa ń rún láwọn lọ́wọ́. Kíní burúkú kan báyìí wà tó máa ń gbé dání, ó máa ń tẹ oríṣiríṣi nǹkan báyìí nínú ẹ̀ tó bá tẹ̀. Mo ti sọ fún gbogbo máa bá àwọn òyìnbó tó lè bá wà ra irin náà. Please, can you just tell me the difference between weather and photosynthesis? Ẹ mọ̀? Mo mọ̀. Ẹ sọ fún wa náà. Ṣé rí wẹ́dà tẹ́sọ yẹn? Àwọn wẹ́dà máa ń wá ra irin lọ́wọ́ tiwa. Irin gangan lèmi ń tàbí mo ṣe sọ fún yín. Wọ́n á wá ká àwọn orin yẹn, òun náà máa fi ṣe rú dẹ́kìn tàbí kán fi ṣe àwọn fèrèsé ojú wíńdò kékèké. Tọ́ bá ti wá mú àwọn wẹ́dà míì, wọ́n wà tó jẹ́ wípé irú orin tó máa ká sí ojú àwọn fèrèsé yẹn, àwọn wíńdò yẹn. Wọ́n máa wá pè sọ́nà fọ́ọ̀fọ́ọ̀fọ́, ó ní photophoresis tẹ ìwé yẹn. Àwọn míì wọ́n máa ń pè àwọn míì sí fọ́ọ̀fọ́. I'm very sure kí nídìí ló sàn ṣe dọ́kun ọ̀yọ̀ wẹ̀ yìí kan sọ fún ọmọ àti orin dáadáa kọ́. Wọ́n fi bẹ́ẹ̀ nìkan mọ̀ ẹ́ lọ́bẹ̀ jù. Aláàtì kó pàdé tó ṣe báyìí fún mi kí gbogbo eléyìí mo nífẹ̀ẹ́ débi téèyàn ò nífẹ̀ẹ́ yàn dé mi ò lè sun torí tiẹ̀ jọ torí Ọlọ́run ṣebí kínú ẹ lè dùn káyọ̀ ẹ lè kún òun náà ni mo ṣe dọ́gbọ́n tí mo dá pé kí n tiẹ̀ tún gbé ẹ lọ síbi tí wọ́n ti ń ta oúnjẹ mo dẹ̀ gbé ẹ dé ifri náà mo gbé ẹ dé ifri tí mo dẹ̀ gbé ẹ dé àtìgbà tá a ti ń jẹun báyìí kò jù ṣẹ́jú bíi 5 lọ bí gbogbo ẹ dẹ̀ ṣe kó sókè nìyẹn gbogbo ẹ dẹ̀ yíwọ́ tán rárá àdẹ̀mọ́bi tó dojúkọ mọ́ títí tá a fi délé náà ni mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó dá mi lóhùn kó pàdé kódà aṣọ tí mo dìdí lọ rà fún ẹ tí mo rà fún ẹ ní fùtíìkì náà ó rántí gbé tá a fi délé kí ló ń ṣẹlẹ̀ báyìí ṣé mo ṣe ẹ ni. gidi gan ó ṣẹ̀ mí gidi gan in fact ó ṣẹ̀ mí bàjẹ́ imagine olùfẹ́ gbé mi jáde oníkìníkan ok mo tẹ̀lé ẹ jáde ń sìn àdẹ̀dẹ́ ibi tá a fẹ́ lọ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní disgrace mi òun sọ bálabàlà òun sọ yàmàyàmà òun sọ kàtìkàtì ń bẹ̀ okùn ẹ̀ embarrass mi ìwọ Ọlọ́run mo dẹ̀ sọ fún ẹ lẹ́ẹ̀kan mo ní mi ò lọ pé kò jẹ́ ká máa lọ sílé kí n dáná nínú ilé mi kí n daṣọ àṣírí bora mi onírárá adébẹ̀yẹn tó ń sìn bẹ̀rẹ̀ sí ní sọ́ra dáadáa òun sọ kàtìkàtì no problem. kí ni mo ṣe tó bàdé ń bẹ. o sọ Yorùbá o sọ tì o sọ English o sọ tì o kò ń ṣe bálabàlà. waterfall form níbẹ̀ tó burú. Àní waterfall form téèyàn bá sọ lèèyàn máa mọ̀ waterfall form níbẹ̀ tó lé. sí jẹ́ kí n sọ fún ẹ sórí gbogbo lifestyle ẹ ó ti ń sú mi o tún sọ nǹkan mi sí o tún sọ trash o sọ nonsense. aláàtì mo máa dàrán torí Ọlọ́run kí ni mo á ṣe tó wá pọ̀ jù báyìí torí Ọlọ́run tó wá ṣe báyìí tó ń bá mi jà tó tó yìí ebi kan tó yóò bá gbọ́ èèyàn mọ̀ náà ni èèyàn má kọ́ ni. ilé ìdá mi máa jọ torí Ọlọ́run ẹni ojú mi máa lọ lọ yìí. ọ̀gá pẹ̀lú mi ẹ kú ìjókòó àpọ́nìkan entertain mi ẹ̀ náà fi nǹkan kan ṣe kò sí. ó ti wà òkè èmi tiẹ̀ ti jẹun láti ilé tẹ́lẹ̀. òkè ibo la bọ́rọ̀ dé báyìí. ṣẹ́rí sábà fi dídà ọkọ mi ó lóun fẹ́ ṣe lóní rẹpẹtẹ òun fẹ́ pè ya aládùkẹ́ o òun fẹ́ pè Pasuma o òun fẹ́ ṣe lóun fẹ́ ṣe tó máa sọ fún pé. ní sùúrù
ìyá aláṣẹ kí ni. ìyá aládùkẹ́ àbí ìyá alálákẹ́ are you kidding me. ṣó ti ẹ̀rọ kọ ẹ̀ yìí ṣé àwọn ò tiẹ̀ fẹ́ kúrò ní local tán wá yìí àwọn fẹ́ pé ìyá alálùkẹ́ àwọn fẹ́ pé Pasuma kí ni. mo ń gbọ́. ó tiẹ̀ fún ni ṣé wọ́n fẹ́ sọ fún ẹ pé kò má invite èèyàn tó bá ń wọ ẹni. èmi tiẹ̀ ti sọ fún mo ti sọ fún mo ní pé ok mo fara mọ́ Paso ìyá aládùkẹ́ yẹn kan jẹ́ káwọn wà lẹ́gbẹ̀ẹ́ bìkan because mi ò fẹ́ ṣe nǹkan tó máa pọ̀ jù mo fẹ́ kí gbogbo ẹ̀ kúkú rọra wà ní just small something. Kí wàá la fẹ́ ṣe sọ̀rọ̀ ọkọ ẹ̀ báyìí torí òun náà la àti mọ̀ nǹkan tá fẹ́ ṣe sínsìn kò ń ṣe táwọn àlejò máa dé sí tọ́tọ́ máa bẹ̀rẹ̀ sí ń disgrace wa o. kéde wa máa wò ó Adigun ti change gan as in Adigun ti improve Ọlọ́run honestly speaking. èmi ò rí nǹkan tó bá dín pé ọkọ láti sọ èdè ìwà wọn wà okay and he's a very gentleman. èmi náà kúkú lédè tán sọ báàdì ṣó báàdì ni èmi kàn sọ tèmi ní ojú gbogbo wa ṣáà ló ṣe last week lẹ́ẹ̀bí báyìí. ẹ ṣe ẹ má pín ọ̀rọ̀ sí méjì ẹ jẹ́ ká sọ nǹkan tá a bá wá sí bíbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ pátí ẹ jẹ́ ká plan pátí. ọ̀rẹ́ mi àtàtà ọ̀rọ̀ pátí náà làkókò ṣe ń sọ èmi kàn sọ náà ni òkú sẹ́ni tí ò lábà wọn tiẹ̀ àṣàní ni kò fọkọ ẹlẹ̀ àbí kí ló ní mo wí pẹ̀lú mi. bo babes a lè ní pé kò fọkọ ẹlẹ̀ torí pé bọ̀dá Adigun sọ èdè náà ṣé kò rí wọn tẹ́lẹ̀ kó tó fẹ́ wọn ni after all ó ń tọ́jú ọ̀rẹ́ wa ó dẹ̀ mí sáwà náà lára. ẹ ṣe àtẹnu màmá mo mọ̀ pé nǹkan tó máa kọ́ yẹ kan tó máa rí dìmú nìyẹn ọ̀n mi sí wa lára èmi ọ̀nà mi sí wa lára o àmọ́ o ẹ̀yin lẹ mọ̀ bẹ́ ṣe máa ṣe tójú òní tí wà lọ́jọ́ yẹn. tójú òní tí wà now this is what I want èmi ti sọ fún ọkọ mi wípé gbogbo àwọn èèyàn tí mo fẹ́ invite ẹ̀yin ọ̀rẹ́ mi méjèèjì pẹ̀lú àwọn ẹbí ọkọ mi gbogbo wa ṣáká má ju 8 lọ. irú kí nìyẹn àwa mẹ́jọ bíi ti báwo o fẹ́ ṣe patí àwa mẹ́jọ o ṣe kúkú má pè wá rárá àbí èmi ní àwọn àlejò tèmi tí mo fẹ́ pè pẹ̀lú mi náà láwọn àlejò tiẹ̀ o wá ń sọ̀rọ̀ mẹ́jọ àbí ká tiẹ̀ wá bí àbí 30 bí 35 bí 40. kí ló dé babes ìgbà tó ní patí lòun ò fẹ́ 20 tí wọ́n ní 35 ìwọ kó ṣàgbé patí lọ London kó gbé lọ Amẹ́ríkà ó ní tiẹ̀ what's your own. wo sórí yẹn kò lè work torí mi ti ní àwọn àlejò tèmi wọ́n dẹ̀ ti ń lọ bí 6 already tó dẹ̀ ikùn àwọn bí 8 tí mo fẹ́ pé wọ́n mo lè fa àwọn 8 yẹn lẹ̀ kí àwọn 6 yẹn nìkan kan wá so má ti ẹ̀rọ 10 mẹ́sàn-án yẹn at least tá bá wà bí 20 25 ó ìdá bẹ́ẹ̀. ìyá alájẹ bàbá o. ẹjọ nítorí Ọlọ́run mo tẹ̀ sí lè fara by force by fire by force mo sì lè fara mọ́ 20 ẹ má kọ́ yan 25 wá o ẹ ṣàánú mi sọfọ́ rẹ o sọfọ́ rẹ o. àwọn èèyàn tèmi gan ní gan màá rí dísù wọn sí méjì. o ṣe dàrí ọ̀rẹ́ mi. àbọ̀ nǹkan yìí wọ́n máa káwọn mọ́tò sí ibi ẹ̀ẹ́dẹ̀ rí pé bí ìdá fún ṣọ́fà conference wọ́n á yà gbé bí àjà bíi 3 sókè gbogbo bíi wọ́n máa mú dérú bíi ni o ibi gangan ni géètì máa wà tó jẹ́ pé wọ́n á máa gbé mọ́tò wọ́n á máa gbé síbí pápákì àwa níbí ibẹ̀ yà jẹ́ shopping conference àwù. ẹ̀kúṣẹ́ iná àbí táwọn èèyàn bá rírú shopping conference yìí. shopping complex. tó bá rírú shopping conference àfẹ́kọ́ síbí ṣé wọ́n ní inú wọn ò ní dùn kírú eléde jẹ́ bíi farfac. car park. farfac tó àdúró eléyìí síbí ṣé inú wọn ò ní dùn ara ń tàn wí nìyẹn wọn á máa ní pé èèyàn rówó ó fi ṣe nǹkan gidi àbógbọ̀ ó ti tán. nǹkan tó kún bí ń sìn ni pé kó kó yẹ̀pẹ̀ wọlé àtàwọn block tó kù tó má ti kó wọn wọlé kékeré yẹn àti pé a máa ní ìdí irin díẹ̀ fún ní tó ń kó bọ̀. ìyẹn ò ṣe wàhálà dírẹ́fà tó ń wárí kiri olórí burúkú ni kò yé yín bí ò bá sí bẹ́ẹ̀ ni ó yẹ kí irin yẹn ti débí ìtorí ẹ̀ ni mo ṣe pé òun orí tòun pé díẹ̀ ó ní mo ṣe pé kó wá síbí kó lè wà mójútó gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá tún nílò ẹ ní ṣòro tẹ́ ẹ bá ti ń rí. bọ ẹnjìnà ṣe bí mo ti pè yín lórí fóònù mo ti ṣàlàyé fún yín pé ọ máa kó irin mọ́ irin tí ó jẹ́ pé ẹ ti book tẹ́lẹ̀ ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ ṣètò owó tí mo sọ fún yín pé ó máa lé sí owó tẹ̀sán tẹ́lẹ̀ yẹn. kẹ́ tó kó ń bí ẹ máa gbé kúrò ní. ìyẹn bẹ́tà. ṣé wọ́n sì jẹ́ kọ́ mọ̀ pé kán kórin mọ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. ẹni ní ìyàwó mi ń ṣe ọjọ́ ìbí adẹ̀fẹ̀ ṣayẹyẹ díẹ̀. bẹ́ẹ̀ ni sà. abẹ́gbọ́ ìtorí ẹ̀rí mi ṣe nílé dúró tì yín nítorí mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ lójú mi tẹ́yìn nọ́mbà rẹ̀ ti ṣeun tẹ́ fẹ́ ṣe tán ẹ wá bá mi ń le ó tán. àjọyọ̀ nìyẹn a máa wá síbẹ̀ a máa gbẹ́nu sí. kí ló ń jẹ́ gbẹ́nu sí. n tó ń sọ ni pé káwọn wá mú nǹkan. ẹ fẹ́ gbẹ́nu sí nǹkan àbáwò. kò yé yín a máa da ogbó ẹ
sọ́gọ̀. ẹ fẹ́ mọ̀ tí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. oníkẹ́ gbẹ́nu sí wà wá ṣọ́ra o ṣọ́ọ̀kì díẹ̀ ló kú ò bá dìbò rorò kò yẹ wà wá ṣọ́ra láti gé e wọ̀ gbogbo bí máa bó tán ni o kẹ́ ẹ máa gbẹ́nu sí nǹkan káàkiri ẹ ṣọ́ra o ṣẹ́ gbọ́ ẹ fúra fún o. bẹ́ẹ̀ ni sà. ẹ máa mọ tẹ́ máa gbẹ́nu sí o pápá jù àríwẹ̀rì ilé yìí ó gbọ́dọ̀ dúró ní stray month 3 months. títí stray month báyìí wọ́n ti máa tajà ń bẹ̀ wọ́n máa gbé gbogbo nǹkan tó bá fẹ́ gbé síbẹ̀ ẹ gbọ́. kí ni báwo ni movement. ìyẹn ò ṣe wàhálà mo ti sọ fọ́mọ tó máa kó ọtí ìyẹn dẹ́nde ó máa ti kọ́ tí gbogbo àwọn nǹkan tá a fẹ́ lò á ti kó lẹ̀ sílé báyìí ìyàwó gan dẹ̀ ti ní gbogbo òun ò fà láriwo ó ti lóhun ò fẹ́ mo ti ní pé kí n kúkú fà kó jẹ́ pé gbogbo àwọn tá a jọ ń ṣe irin tá a jọ ń ṣe gbogbo àwọn ẹgbẹ́ òun náà máa rọ́wá bí ó lóhun ò fẹ́ ó ní kódà kò jẹ́ bí èèyàn bíi 4-5 ní kó ti tóhun. yes sir kì í ṣe ìyẹn ni mò ń sọ sà mo ní báwo la ṣe fẹ́ ṣe ìrìn wá ń sìn sà. rìn báwo la ṣe máa rìn mo ti sọ fún ẹ pé bó o bá ti ṣètọ́ ń bí kò síbi méjì tó ń lọ kó o máa bọ̀ nílé ni àbó fẹ́ báyàwó mi ṣàjọyọ̀. màá wá sà bọ owó cab náà ni mò ń sọ sà. mo ti mọ tó fẹ́ béèrè onírànú yẹn onífẹ̀ẹ́ owó burúkú jù. kó o tó sọ̀rọ̀ mo ti mọ tó fẹ́ wí torí kó o lè gbowó káàbù lọ́wọ́ mi òun ló ṣe gbé mọ́tò ẹlẹ̀ sílé àbí. torí ẹ̀kọ́ sà mẹkáníìkì ló ń ṣe nǹkan kan lára ẹ̀. kò sí wàhálà máa ju ẹ lójú máa fún ẹ lówó tí ò ní tó gbọ́kadà. ẹ má ṣe bẹ́ẹ̀ sà. àbògbò máa fún ẹ lówó tí ò ní tó gbé ọ̀kadà. múranú òótọ́ lè pó wọn mo fẹ́ kó tọ́jú ilé ikú má dẹ̀ bèrè owó mọ́ lọ́wọ́ mi láàrin ọ̀sẹ̀ yìí. ìyá ńlá lélẹ́yìí o kí n fi ilé gbé ọ̀kadà. máa fi ìyá yẹn jẹ owó tó wà lọ́wọ́ ẹ yẹn kò ní tó ẹ gbọ́kadà o wàá ríran o mo fi ìyá yẹn jẹ nìyẹn. àkódẹ wọ bí ẹnjìníà èmi lọ nìyẹn o bọ́yẹ̀ wà yìí wọ́n gbàdúró wọ́n kúndùn obìnrin gidi gan ni o bí kankan bá lè ṣe lẹ̀kẹ́ jẹ́ kí n mọ̀ olórí burúkú ni wọ́n kóbìnrin tó nǹkan mi lọ o tọ́wọ́n bá sí bí tí n bá pè yẹn jẹ́ kí n mọ̀ kó wọ́n sì ń bí o jẹ́ gbọ́. ọ̀dà mo ti gbọ́ ìwọ kúrò kó tẹ̀ yọ.
Dani, àwọn owó yọ lára. Ó rí èèyàn rè. Ẹ̀gbọ́n mi, wọ́n bá sọ̀rọ̀ tó wà ní London. Nice to meet you. How are you? Where were you with? How are you? Hope you are all right. Oh, Mr. Adego, thank you very much for everything. How for London? How London? Komirabili. Báwo lẹ ṣe ń ṣe ní London? Ṣàlàáfíà níbẹ̀ Komirabili ní London. Ẹ ṣé gan, Mr. Adego, what are you doing for a living? Living. Gbogbo tẹ́ bá fẹ́ mọ̀ pátápátá, gbogbo ẹ̀ ló wà bí o. Bẹ́ẹ̀ bá fẹ́ jọ Fandanes, ó wà níbí. Gbogbo fáìlì bẹ́ẹ̀, òun náà wà níbí. Simbi Brownlee. Bó ṣe wà yìí, kí kúrò o. Gbogbo ohun tó sọ fún ẹ ló máa get fún ẹ pátápátá. No, I mean, what do you do for a living? Ìtàkọ́kọ́ yàtọ̀ sí ti eléyìí. Ilé yẹn a ṣẹ̀ṣẹ̀ ń kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Tí àwọn ayé àtijọ́ yàtọ̀ sí ti ìgbàlódé. Ṣé àmọ̀ kì í nígbà ẹ̀ wọ́n máa ń kọ́ ilé dojúkọ mi dojúkọ ẹ. Ní ìsìn ó wá jẹ́ bíi pé ilé tó yẹ pé o fẹ́ tọ̀ ni o. Nílé ìgbàlódé gidi òun ló kọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Let's go to the party. Gbogbo tẹ́ bá fẹ́ ní kẹ́ ẹ béèrè o. Ṣebí wọ́n lọ sọ̀rọ̀ ẹ̀dì alásàlátù tó ló ń jẹ́ kí ọkùnrin kan kó máa dí ẹ mọ́lé tó sọ ẹ́ di adìyẹ núgò. No, kò ń ṣe bẹ́ẹ̀. Sórí ká sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Àdìgún nice. Àdìgún ṣèyàn. Ọkùnrin téèyàn fi ń tọrọ ọkùnrin ni. In fact, Àdìgún rí bí bàbá. Ó ń ṣèwájú, ó ń ṣẹ̀yìn. He's a nice man. Gbogbo nǹkan tóbìnrin lè tọrọ fún nílé ayé ìbáì gbogbo èlò wà lára Àdìgún. Ṣùgbọ́n problem ẹyọ kan tí mo ní iná lè dé ẹnu Àdìgún kó máa sọ lábalábá iná ni problem mi. Èdè yẹn náà ni nǹkan àbí la fẹ́ ṣe báyìí. Èmi ò dẹ̀ fẹ́ situation tó máa dàbí pé tó lè bá advice ẹ̀ sí mọ̀ dàbí pé èèyàn fẹ́ kó máa ṣe nǹkan tí ò dá. Àwọn èèyàn wọn máa bẹ̀rẹ̀ ní pé torí pé òun ò tí ì kọ́kọ́ fẹ́ òun ò sí ilé ọkọ ló ṣe fẹ́ lọ́rẹ́ kúrò ilé ọkọ kò dẹ̀ ṣe bẹ́ẹ̀. You are my best friend. Your happiness is all I care for. Nǹkan tó máa jẹ́ kí inú ẹ dùn òun ló máa jẹ́ kí inú tèmi náà dùn. Your happiness is all I want. Àti ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ẹ́. There's this guy tó jẹ́ wípé lọ́jọ́ tí mo invite wá sí birthday there's this particular Michael guy. Tó bá rí bọ̀bọ̀ yẹn máa like ẹ o. Ọjọ́ birthday báyìí ó fẹ́ lè máa ya ẹ̀jẹ̀ ní tútù báyìí bó ṣe rí ẹ bó ṣe bọ́lẹ̀ báyìí ló wọ́n pé wow ṣé celebrant lélẹ̀ I love her o kò jẹ́ kí n gbádùn ó ń gún ara ò lélẹ̀ mọ́ bó ṣe ń kúrú ló ń dìde bó ṣe ń bẹ̀rẹ̀ ló ń jókòó tó bá dẹ̀ rí bọ̀bọ̀ tá à ń sọ Michael Harvard University ló ti ṣetán he's so cute Michael oil and gas ló ń ṣe tó bá rí àwọn ilé ìfi owó ṣe ó lówó gan tó bá dẹ̀ rí like tó bá rí ìdúró ẹ̀gbọ́n wa mọ̀ wípé náà àwọn èèyàn gidi lélẹ̀ àwọn movers and shakers ìlú yìí nǹkan tó bá gbọ́wọ́lé báyìí àgbépa ni ó dẹ̀ wà love ẹ tó jẹ́ pé tó bá rí bó ṣe máa ń idolize ẹ pé òun máa like ọ̀rẹ́ mi yìí òun love ẹ ó ti sexy jù ṣé model ò ń ṣe ni ó ṣe wá set báyìí àtọ́jú tó ń ti padà wọ country yìí òun ò rí obìnrin tó set báyìí o kíní kan ó béèrè nọ́mbẹ̀ mi ò jẹ́ fún torí mi ò fẹ́ wàhálà ó ní ìfà òun ò máa ń pele ọkọ ló wà òun he just wants you mo wá sọ fún pé kò ní sùúrù torí mi ò fún nọ́mbẹ̀ ẹ̀ o torí mi ò fẹ́ wàhálà o mi ò fún nọ́mbẹ̀ ó ìfà ó rán mi sí ẹ̀ kó má kàn dàbí pé mi ò jíṣẹ́ lèmi ṣe sọ o. Èwo nínú àwọn boys yẹn náà. Bọ̀bọ̀ tajọ́ ń jó tó cute gan tó dúdú tó fine boy tó ní pink lips yẹn. Mi ì rí lè rántí ojú ẹ̀ ṣá. Actually nǹkan tẹ́mi kan rẹ̀ ni pé tí ìwọ bá mind o kí n kàn pé èmi á kàn pretend bí pé mi ò tí ì sọ nǹkan fún wọ because mo sọ fún pé mi ò lè jíṣẹ́ fún ẹ o pé married woman ni pé mi ò lè fẹ́ kí ọ̀rẹ́ mi máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ so nǹkan tẹ́mi kan máa plan sí ni pé mo máa organize lunch pẹ̀lú ẹ. Lunch? Kó kàn rí lásán kó kàn fi accent ẹ náà ni o kò ń ṣe fún anything o. You know lunch yẹn ó máa
Just lunch. Lunch ni kò ń ṣe dinner, no, just lunch. Maybe 1 ọ̀sán, ṣó mọ̀, ká kàn jẹun tán kó dé máa lọ. Kí mi náà dé máa lọ lé. As in, kó tiẹ̀ kàn fi mọ́rú flow ẹ̀, she understand. I like it, mo promise ẹ̀. So, ṣeré ló dúró àbẹ ni aláàtì ṣé wọ́n rè lọ́kẹ́ fẹ́fẹ́ ògbó ní burúkú mo rò pa yí ẹ fẹ́ rún ṣá ṣé tó ní gbogbo tí ṣe ògbó ní burúkú bí òde fi gbọ́ bí òde kì í sọ̀rọ̀ sólù wá fẹ́fẹ́ ògbó ní burúkú yìí ìwọ jáde nínú ilé mi gẹ́gẹ́ bí ìyàwó wọ́n tó wọ wà wọ́rọ́ ní wọ́ olówó services olówó jáde fún gbogbo ara gbogbo nǹkan tẹ́mi torí ẹ̀ tí mò ń kọ́ lẹ́nu yàrá ṣé mò ní ó lọ gbọ́ níjà ẹ̀ wo tí o bá fi eléyìí sí àṣemọ́ tí o bá jẹ́ kí eléyìí jẹ́ fọ́mà láti ẹ̀ wà ní nǹkan tí màá ṣe fún ẹ ìyàwó tèmi ó dídí tèmi ló múra báyìí mo jẹ́ kí n sọ fún ẹ bí àwọn òmò tẹ̀lé bó ṣe lè wù kó rí mo kàwé mi ò kàwé bó ṣe lè wù kó rí èmi ni mo kọ́ léyìí èmi ni mo dẹ̀ fẹ́ àtìgbà tí mo dẹ̀ ti fẹ́ kò yẹ kò sí tó tí mo fi ẹ̀jẹ̀ rí wọn ò dẹ̀ bí ẹ̀dá kó o jáde kó o má sọ fún mi pé gbọdọ̀ lọ ó láǹfààní àti ṣe tó bá wù ẹ́ àbó ṣí èrè
nítorí wọn máa ṣe gbé màmá wò pápá ibi tó bá dé máa lù ẹ bàjẹ́ bó bó ṣe rí ó dàbí igi ó kọ gbẹgbẹ òṣì bó ṣe gbẹ tó náà ṣé bó la fi ń pọ́n ilé à ń pọ́n ilé mo dẹ̀ wò ní wò pé bọ́kọ́ bóyá gbogbo oúnjẹ tó ń jẹ náà máa ṣọ́ra bó bó ṣe dúró tó wọ́ gbọ́dọ̀ bó bó yẹ wọ́ bó bó yẹ dúró àgbà nídà rẹ gò ọmọ gbẹ níwájú ó gbẹ lẹ́yìn ó dẹ̀ bọ́ sí káàkiri a dẹ̀ bu ẹ náà ó jẹ́ gbogbo ẹ̀ náà irọ́ ni òfin lára òfin ní kankan tó bá bí ìyá ẹ̀dá tàbí tó bá bí wọn kankan fúnra ẹ̀dá ìwọ tún wọ̀rọ̀ aṣọ yìí tàbí kó tún ṣerú kan tó ṣe yìí kó jáde kó má sọ fún mi. èmi àbí. ìwọ ni mo bá wí tó bá bí ẹ sọ mí. èmi màá ní. tó bá sọ má da ìgbàdúgbò ẹ tó sọ̀rọ̀ tí màá ní da ìgbàdúgbò ẹ má gbá ìtì ẹ má gbá ìburúkú. aláàtì má bínú sí mi ó lè bínú sí mi jọ torí Ọlọ́run má wò mí bí ìkọkọ ó lè má rí mi. wo bí bá tiẹ̀ ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ máa sọ Yorùbá náà gbogbo dígí dẹ́ ń sọ yìí. Baby, are you there? Yeah, don't mind him. A máa ń kún èdè wa ga èdè ilẹ̀ èèyàn máa ń gbé lárugẹ ni o. All right, darling. Okay, baby. Yeah, I missed you too. See you soon. Yeah, bye. Jọba kò padà àwọn ọmọ ìwọ́n ti débi ti pẹ́ ìyẹn àkọ́kọ́ bó dé fẹ́ bá wọn sọ̀rọ̀ sórí gbogbo dígí tẹ̀sí wàhálà ní máa gbìyànjú láti máa kọ́ wọn Yorùbá náà Yorùbá ni ó sọ fún wọn lẹ́ẹ̀kan Yorùbá jọ kọ́ ní bẹ́ẹ̀ bá ní máa mọ̀ you enjoy EOSP. Try me. Michael, you dey try me. You know me, oh. Oh, mommy, kò tó bẹ̀rẹ̀ sí ní try me. Oh, mommy, dáadáa o. Mi mọ̀ pé phone mi ring now. Silence ni phone mi wà. Mi mọ̀ pé ó ń pè mí. I'm sorry. Michael, ìwọ mọ̀ pé phone ring. Àbí, I'm 100% sure wípé ó silence phone yẹn nítorí àwọn ògòrè tó ń kó kiri ó ti wà pẹ̀lú obìnrin mi àbí. Ẹ jọ̀ọ́ kí ló yẹ tó tún change room ẹ? Ó wá sọ fún wọn kó má jẹ́ kí mo bi tó wà àbí. Joy, what do you like to make trouble? What do you like to trouble me? No, Timba change yara. It's because I need my privacy. Mo fẹ́ dá wà ní. Mo wà lórí laptop, mo ṣiṣẹ́ kí n lè rówó, mo ṣiṣẹ́ owó ni now. I'm not just playing. Wobi, mi ṣe pẹ̀lú obìnrin kankan, kò sí obìnrin kankan lọ́dọ̀ mi. You know I love you. Ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ now, and you know we're gonna be together for the rest of our life. I love you now. Good. Oh, come on, baby. Anyway, I love you too. And I want you to go with me somewhere. Where? Now, please. Now? Aulad, ẹ mélòó ni mo pè ẹ́ ná? Kí ni fa gbogbo pálapàla ìlú àpàlà ìwà tó ń hù lọ́wọ́ yìí tó kẹsẹ̀ bodò tó ń tó à ń kígbe òtútù tó lótútù mú ẹ. Mami, ẹ lè understand. Adigun is also local. Mami, Adigun local tó jẹ́ pé tó bá mú mi jáde báyìí àbí èèyàn wá mi wá sílé àbí àjọ lọ pátì ó máa ṣe bálabàla tó máa ṣe yánmayànmá ni. And this time around mọ́mí mi ò lè cope mọ́ màmí mi lè cope. Láago mélòó nígbà tádìgún náwó fún ẹ tó ń gbà kò lókà títí tó fi kó délé ẹ Àdìgún ò lókà ó wá dọ̀sán gangan ó ládìgún lókà irú lókà wo nìyẹn ní ìwòyí ìjẹta tí ọmọkùnrin yẹn wá tó ń ro ẹjọ́ fún mi báyìí ó pẹ̀lú omi ojú èmi ò tẹ́ ẹ̀rọ mi ojú mi ìmọ̀gbà tó mi ojú bò mí
Màmí, ayé ń ṣerú ẹ̀. Nígbà tó sọ ilé ayé ẹ̀ tó sọ ilé ayé ẹ̀ dọ̀tún tán ló wá lóka. Àtijọ́ táláyé ti dáyé lọkùnrin tí ń tún obìnrin ṣe. Ó dẹ̀ ti tún mi ṣe náà ni, ó dẹ̀ ti gbé mi débi tí mo fẹ́ dé náà, and it's okay for me. Dúró náà, ọ̀rẹ́ wèrè wo ló ń bá rìn tó wá ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún ẹ sí pé Àdìgún lóka? Ọ̀rẹ́ kankan ò kọ́ mi o, kò sí anybody tó ń kọ́ mi. It's just that nǹkan tádìgún ń ṣe mí ilé cope mọ́. Mo ti ń bá yí látijọ́ ọjọ́ yìí, ó ti sú mi sí, ó ti dé góńgó ẹ̀mí mi, kí ló dé? Nígbà tí wọ́n sọ ń sìn pàdìgún lóka, ó fẹ́ ṣe ń jẹ. A jẹ́ pé ó máa ṣe ń jẹ mi náà nìyẹn. Torí mi ò kàwé. Èmi náà lóka. Màmí, mi ò change yín. Mi ò change yín, ọ̀rọ̀ Àdìgún kọ́ ni mo bá wá sí bíbá. Owó oúnjẹ yín ni mo mú wá. Ẹ fi mí sílẹ̀. A ní kẹ́ fi sílẹ̀, ẹ gbà. Owó oúnjẹ yín. Dúnà, o ti àti mọ̀ pé ìyẹ́ òkèlè lèmi náà. Tó yẹ pé tí bá ti róúnjẹ báyìí gbogbo nǹkan tó ń ṣe mí ó ti tán. Náà owó iná mi tiẹ̀ máa gbà náà torí èmi ìkọ̀wó. Àmọ́ yẹn wà sọ pé kí n má bẹ̀ sọ ohun tó ń dòdòdó ọ̀rọ̀. Mo ti gbọ́ iye tẹ̀ ṣe owó náà. Ọ̀rọ̀ Àdìgún, Adé máa yanjú ìyẹn lọ́jọ́ mi. Lóka. It's too local. No local. If you are Àdìgún local, nígbà your body àpapà local o because I no going school o. Màámi, ó ti tó. Tójú bá ń ṣe èyí máa fi hàn ojú mi. Báwo ló ṣe máa fi ilé ọkọ ẹ lẹ̀? Just because of what? Jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé wọlé stand gbogbo nǹkan tádìgún ṣe? I mean, ó ti sú mi, ó ti yọ ní mind mi. Ṣé wọlé stand gbogbo locality Àdìgún yẹn gbogbo yànnyànmá aládàáda tó ń ṣe ṣó lè stand ẹ̀? Outlet. Ṣebí èdè yìí ló fi toast ẹ̀. Èdè yìí ló fi gbé sílé. Kí ló dé tó máa ń sọ̀rọ̀ èdè ń sìn? Kí ni nǹkan tó ń sọ tí ó dùn mí? Ṣebí èdè yìí náà ló fi fẹ́, èdè yìí náà ló fi fẹ́ sílé. Ta ló kúkú mọ̀ bóyá ogun ní Àdìgún fi fẹ́ ọ̀rẹ́ mi in the first place? Because come to think of it, èmi ò rí compatibility wọn. Ìwọ náà wọ ọmọ náà. Wo ọmọ látòkèdè lẹ̀ kó wo Àdìgún. Ṣé gbogbo báyìí máa ń lọ sílé wọn takọ̀ máa ń ṣe gbogbo bíbọ̀dá yẹn ṣe máa ń constitute nuisance. Èmi kàn máa ń manage, mo máa ń ká sára ni kó má dàbí ẹni pé mo ń embarrass ọ̀rẹ́ mi. Ọmọ ọ̀hún bójúmu àtọ̀ bọ̀dá Àdìgún ò bójúmu ó ń ṣàárẹ̀. Bá mi ogun bá wo tó bá yẹ kó ti lóyún kọ́ ó ti bímọ ṣé máa sọ̀rọ̀ èdè ń sìn. Oyún jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ṣòro bóyá owó bàtà máa san pé oyún bàjẹ́ ṣòro bóyá oyún bàjẹ́ lóòótọ́ ni. My dear sister, èmi ni mò ń yọ dà. Kúlẹ̀ bí a mọ̀ o. Lóde wo ojú mi ti là, mo ti rí ìta, mo ti já. Torí mo ṣe rọra ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi, gbogbo ríǹgì tá a gbà yẹn ọmọ camouflage. Níbo ṣé ọmọ Yíbò tó wá ń fẹ́ ń sìn ṣé lè tọ́jú ẹ̀ bọ́dún kan Àdìgún ṣe ń tọ́jú ẹ̀? Gbàgbé ẹ̀ Michael, big boy, ó wà educated, ó wà romantic, kò síbi tí ò tí gbé mi jẹ ayé tán. Gbàgbé ẹ̀, Michael is just the best. Bá mi sọ fún ọ̀rẹ́ mi. Ó tiẹ̀ ní láti rẹ̀. Ó yẹ kó ti understand pé pẹ̀lú mi náà. Òun náà fẹ́ fara pẹ́ lókà díẹ̀. Ó ṣáà mọ̀ pé get inside ni. Àwa la ṣe ń kọ́ bó ṣe máa pẹ́ ń ta ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Tó o fi lẹ̀. Ó dẹ̀ máa take time kó tó lè touch kó tó lè push. Òótọ́ ó yẹ kó lè mọ̀ wípé òun àti Àdìgún ìfẹ́ kí n tẹ́. ó yẹ kó lè mọ̀ wípé what's not fair about this? Life itself is not fair, my dear. Ẹ jẹ́ ká lọ sọ nǹkan gidi. Jẹ́ ká gbàgbé ìyẹn, Michael is on point. Bọ́bá yà yẹn bàbá mi. Dáhùn ọ̀la ti. Aramala, tẹ̀nà pẹ̀lú fẹ́ gbọ́, àdégèrè, Outlet, ó máa bọ́ tẹ̀nù ẹja ni. Aramala, tẹ̀nà pẹ̀lú máa gbọ́, àdégèrè, ìyẹn máa bọ́ tẹ̀nù ẹja. Bómi rí ìfẹ́ rẹ̀ o, ó lè dalẹ̀. Bómi rí ìfẹ́ rẹ̀ o, ó lè dalẹ̀. Ìkọjá yìí, ohun orí kẹ̀kẹ́. Ìkọjá yìí, ohun orí kẹ̀kẹ́. Daniel, báwo ni? Àyìnkẹ́, kí ló dé tó o wá jẹ́ kí ilẹ̀kẹ̀ ti ọrùn kó papọ̀ mọ́ tìdí? Kí ló dé tó o ṣe bẹ́ẹ̀ tó o fi lé ọkọ ẹ lẹ̀? Tó o wá kó wá líbí lóòtẹ́ẹ̀lì kó dá Àdìgún gbádùn. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Ó jù bẹ́ẹ̀ lọ mà. Ẹ wo madam, ṣe rí láti ìgbà tẹ́ ti kó ń lé ní ọgọ́ ò ti lè jẹ
wọn ò lè mú wọn ò lè sùn wọn ò lè wo ẹ wo tí ọ̀gá bá fẹ́ bá gbogbo àwọn workers wọn sọ̀rọ̀ kàkà kí wọ́n pè wá lórúkọ tá à ń jẹ́ orúkọ yín ni wọ́n máa fi ń pè wá atọ́kùnrin àtobìnrin ni mo ṣe wá lọ pé bàbá pé káwá bá yín àwa fẹ́ bẹ̀ yín ní ẹjọ́ nítorí tọ́lọ́run mo fi bí Ọlọ́run ṣe tó mo fi bẹ̀ yín gbogbo nǹkan yín tó ti da Ọlọ́run ò ní dáwọ́ bàjẹ́ sí ẹ padà sílé. dádì kò gbádùn ọkàn ẹ ò balẹ̀ kò balẹ̀ rárá. ẹ dúró ta ló júwèé bíbá ìfún yín gan-an. Anyway, problem tẹ ní ẹ nìyẹn ẹ wá bá mi sọ fádìgún ẹ bá mi sọ fún wípé ojú mi ti là ojú mi ti ká ogun ẹ ti bàjẹ́ àmì ìwà ẹ má pẹ́jú bíbá má lọ kó yín mọ́ rógà. ẹ wo wá mọ́ níjà wọn ni sọ̀rọ̀ lọ́mọ yìí ń sọ tàbí sọ́mọ lè yí dàbí òmù sọ̀rọ̀ ló ń sọ nígboro ẹnu yìí. ẹ wo bàbá a lè pẹ́ nílò tó ṣé rógà tí wọ́n sọ ló tẹ́ ìlú bẹ́ẹ̀ wọ́n lè ṣe wá máa ṣe wọ́n wá kó wa ní ọ̀tún torí tó bá dẹ̀dẹ̀ lábẹ̀dẹ̀ ẹ̀rẹ̀ ló máa dé. Yọ Àyìnkẹ́ ńkọ́. Àyìnkẹ́ ẹgbẹ́ yìí nìkan lẹ wá bíbá yìí báwo ni màmá béèrè Àyìnkẹ́ lọ́wọ́ mi ṣé kí mi dẹ́ jókòó sí nìyí mi ì rẹ́ni bọ́dì pẹ̀lú yín àti fẹ́ kúrò sẹ́ fíìmù lówó ẹ̀jẹ̀ tí màá bá tèmi ẹ̀ sáré pé mo ti change. Ó yóò kò síbi ń sìn ó yóò kò síbi ń sìn ó yóò kò síbi ń sìn ó yóò kò sẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Alẹ́ yìí nìkan lẹ wá bí sá ẹ má Àyìnkẹ́ wà náà. Àyìnkẹ́ mò ń wá mi ìmọ̀ ibi tó gbà. Ẹ wò màá tì yín mọ́ bíbá ẹ o. Àyìnkẹ́ alert ọmọ tó dùn tó já. Hello. Yoko. Owó ọtí tẹ́ ẹ mú kọ́ ló ń ṣẹ́jú mi. Owó ìdúró ọtí tẹ́ ẹ mú ta. Bó wá ní kí n máa lọ, ẹsẹ̀ ọ̀tún mi ń gọ̀. Bọ̀ ẹsẹ̀ ọ̀tún yín nìyẹn. Mo ń wẹ́sẹ̀ ọ̀tún mi ṣé wo nǹkan tí mò ń sọ ní àbúrò òkèwé àmọ̀ tí yó. Níbo ẹ ń bá lójú yín ò lè sọ pé ẹ ti yó. Èmi kọ́ ni màá dájọ́ yín ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ẹ tètè káwa ti bíbá yín jáde. Táwa. Àwọn ohun tí ò gbọdọ̀ tó síbí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ máa délé ọ̀dọ̀ yín ṣẹ́gbọ́. Wo tó o bàbá mi lẹ́sẹ̀ ọ̀tún mi ó yẹ bá mi pe Dání. Dání àbí Daniel. Dání wàá Dání mi kó á pe Dání kó máa mọ̀ wá bá mi wá ẹsẹ̀ ọ̀tún mi máa wà lọ́wọ́ ẹ̀. Dání lẹ́bi tó àbí Daniel. Dání wá mi gbé ẹsẹ̀ ọ̀tún mi. Ẹ ló sà àwọn kan náà sọ̀rọ̀ bá màá ń sọ̀rọ̀. Báwo bá sọ fún Dàdí pé kó wọ́n bá gbẹ́sẹ̀ ọ̀tún mi. Ẹ wò ẹ máa bọ̀ lọ́dọ̀ wa báyìí jẹ́jẹ́ ní Billy Road ẹ máa bọ̀ ẹ ti máa rí ẹbí apàlọ́ yẹn bẹ́ẹ̀ máa bọ̀. Wọ́n ní kẹ́ wá báwọn wọ ẹsẹ̀ ọ̀tún àwọn ẹsẹ̀ ọ̀tún wọ́n dẹ̀ wà lára wọn mi mọ́ ibi tí wọ́n wá kiri sí o. Kó bá ń gbẹ́ ọ̀tún lùkẹ́ mo fẹ́ máa lọlé. Ẹ máa bọ̀ mi ì rírú ẹ̀rí láyé mi kí ẹsẹ̀ ọ̀tún wà lára yẹn kó tún lóun wọ ẹsẹ̀ ọ̀tún kiri. Kó o bá mi gbé ẹsẹ̀ ọ̀tún mi wà lọ́wọ́ ẹ̀ gọ́gọ́ kó máa bọ̀. Ẹsẹ̀ wọn ti fún ọmọ ní pẹ́lú ọ̀dọ̀ yìí èmi lè máa mú ilé lọ.
Salad. Ìyá omi tí o yóò wà ní bíbí omi. Èyí ni kúrò. Bastard. Lucia. Aulas. Omo, wetin do this one? Alat. Are you okay? Ó ṣì lọ́jọ́ ọ̀dẹ̀ afọ accent. Ó ṣeré ni. Kò possible. Michael ń ṣeré ni. Ó ṣe máa sọ fún ẹ pé òun kọ́ ló ń lóyún. Ibo irú tíátà wo nìyẹn? Òun kò jẹ́ sọ bẹ́ẹ̀. Kò jẹ́ sọ pé òun kọ́ ló ń fún ẹ lóyún. Tó bá rí nígbà tí mo sọ fún. Tó bá rí bó ṣe lejú kókókókókó àfi bí tẹ́ni tó fagbó. Kò má sí nǹkan tí mi sọ tó máa lóun kọ́ ló ń lóyún o. Gbà mí o, ṣàánú mi o. Kápẹ́ńtà Michael ò ní fẹ́fẹ́ yín yọ̀ṣọ́, ó dá mi lójú. Wo gbogbo ètò ń sọ yìí ó ti ń ṣe rìndìrìndì fún nìyẹn. Ọkùnrin ò ṣe é ṣe rìndìrìndì fún un. Ó máa sọ fún ni òun ló lóyún, ó máa pè é jókòó. Tó o bá ti délé sí ọmọ nǹkan tó máa ṣe, ó máa pè é, ó máa jókòó báyìí. Wàá wá jókòó síwájú ẹ̀, wá wo inú ẹ̀yìn ojú ẹ̀ tààrà báyìí. Kó sọ fún pé Michael o, oyún tí mo ní yìí o, ìwọ ló ní, ìwọ ló fún mi lóyún. Ìwọ ni bàbá ẹ̀, o gbúdọ̀ gbà, ìwọ ló máa ṣe bàbá fún, torí ìwọ ló fún mi lóyún. Àbí ṣé ìwọ rẹ lómi ni? Ìní olólóyún. Tí ọmọ kí wàá bó ṣe mọ nǹkan tó máa ṣe báyìí. Má ṣe rìndìrìndì fún ọkùnrin ọ̀ṣẹ́ bójú bá wà fún ọ. Ṣùdẹ̀ o feel pé plan yìí ó máa work bẹ́ẹ̀. Aulat. Ó máa work kọ́, ó ti work ni. Ṣé mi ò fún ẹ lófo orí àtọ́jọ́ tí mo ti ń advice ẹ ṣó go wrong rí? Kò go wrong rí ọwọ́ ọ̀run. Àtọ́jọ́ tí mo ti ń fi àwo òyìnbó jẹun kò fọmọ́ mi lọ́wọ́ rí, kò wá ń ṣe orí tí best friend mi ló ti máa fọ́. Wo jẹ́ kí n sọ fún ẹ, ó máa work ni. Dandan lówó orí, dandan ni kó work. Tó bá wá di pé wá di kò wrong dá pé orí ẹ fẹ́ fapò ju bó ṣe yẹ lọ. A dẹ̀ lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀, a lọ sọ́dọ̀ mọ́mì ẹ̀. Mi ì mọ anybody. Ó mọ̀ yẹn kọ́kọ́ mọ́. Àwọn ọ̀rẹ́ ẹ̀ nìkan. Kí ni gbogbo jargons yẹn náà? No, ṣé mo sọ yín pé mo ní ìdóyún ni? Ṣé èmi àti ìjọ jókòó síbi kan mo sọ pé I'm ready for a baby? Mo ní mi ò tí ready. And for you? Kí ni gbogbo yẹn? Ó mọ àwọn tí mo ti fẹ́ ni? No, ṣé ẹ mọ àwọn tí mo ti fẹ́ ní gbòòrò ni? Mo ti fẹ́ a lot of pretty ladies tó lè yẹ pé wọn ò ní oyún fún mi. Talkless of pé wọ́n máa sọ fún mi pé àwọn fẹ́ bímọ fún mi. For the past 1 year ni mo ti ń gbé nínú hotel just because mi ò ní owó lọ́wọ́ láti ra ilé. Tí bá ní owó lọ́wọ́ mo máa ra ilé sí VGC, máa ra ilé sí Magodo, máa kó family síbẹ̀, máa kó everybody síbẹ̀. Ìwọ wá sọ fún mi pé ìwọ ti ní oyún fún mi. Ṣé fẹ́ báyé mi jẹ́ ni? Because ẹ rí chain lọ́rùn mi. Ẹ rí pé mo máa fún yín lówó díẹ̀ ẹ ti believe pé I have some money in the bank. Okay, for your information, mi ò ní owó kankan lọ́wọ́. And I am not ready to be a father. I'm not even ready to be a man. I'm still on the streets. Okay? Look, I'm giving you 4 hours. 4 hours! Láti wá tí nǹkan tó máa ṣe tó yín ẹ̀ fi máa kúrò nínú ẹ̀. Tí o bá wá wẹ̀ tó yín ẹ̀ fi máa kúrò nínú ẹ̀. O mọ ibi tí àwọn ìpá kan ti wà. O mọ táwọn footballers ṣe máa ń gbáyàn. Bàtà tí wọ́n máa kí gbogbo inú ẹ̀. Abegi, go sit down. Now you know what pikin o. Mama, she want the baby. She wants her grandchild. If you know what, no wahala. Carry yourself dey waka dey go. Mama don dey send money for the pregnancy. We go train am. This house, we go collect pikin. My back, I go use back am.
grandchild for this house. We want her. So because you're my sister, Oti feel you have some authorities over me. Abi? Ẹni tí wọ́n bá ti bí dà nínú ilé yìí. Ẹni tí wọ́n bá ti bí dà nínú ilé yìí. Kó sọ pé òun fẹ́ gba oyún tó wà nínú ẹ̀. Ẹ máa rí nǹkan tí màá ṣe fún yín. I'm coming back. Tó máa bí ẹ̀dá kó dúró síbí pẹ̀lú oyún inú ẹ̀. Wo tó ṣe rí. Wait a minute. We shall see. I beg you, go sit down. No, man. This minute, you go born now. No worry. Mama, don't come. Mama, no worry. Waiting. Auntie, let me advise you. Say waiting. Tí lady bá wà pẹ̀lú anulé, you ma frustrate life ẹ o. You dey craze. Ma frustrate life o. Won't frustrate her. Cause of them. Get inside it. Rubbish. Ẹ máa rí tí lè bá máa That's the beat. Rubbish. See, no mind now. This one that Michael is angry. Nonyeto is angry. Do you think this thing will work? It will work. Hell, no mind them. See, Mama don't come from America. Say this belle, you go born her. She go send money for baby things. Not be just to buy bath, buy ready-made clothes, buy sandal, buy shovel. Nothing. Don't worry. I go buy her. Mama go give me money. I go use buy her. This is my bag. I go use back your pikin. Eh? Fine girl. Hello, Waheed. Ibo lo wan sing. Mo ti wan street now. Tètè now, Shekia. Shekia. Jẹ́ kí n pè padà. Oh my God! Oh my God! Ẹwà! Ẹjọ́, ṣé mo pẹ́ sílì kan ṣá? Ẹ wọ́n bẹ ṣe mọ́tò fún mi náà. Ẹ wò, ẹ má bínú jọjọ torí Ọlọ́run. Ẹ má bínú ẹjọ́. Ẹ má bínú ìrònú tí mò ń ro òun ló fà. Ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́. Ẹ wò, ẹ ṣàfọkàn yín balẹ̀. Bó ṣe wà yìí, wọ́n máa ṣe. Má pe mọ́níjà mi. Ó máa pe fọvanáísà. Kí lẹ sọ náà? Ó máa pe fánẹ̀. Fánẹ̀ yẹn máa wá gbé. Wọ́n máa mọ̀ bọ́yẹn máa ṣe. Ẹni tó gbá mi mọ́tò mi pé ẹyin. Ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú. Ìrònú tí mò ń ro yìí ni ẹjọ́ torí Ọlọ́run. Ẹgbẹ́ inú òṣìṣẹ́ òun jáde. Ta ló rán yín iṣẹ́? Ẹ wá, kí ló ń ṣẹlẹ̀? Tí ó bá jẹ́ pé mi ò fẹ́ fáwọn aláàpẹ̀ mú kàn fi gbogbo ẹ̀ lé lọ́lọ́run lọ́wọ́ pé kọ́lọ́run máa dájọ́. Ẹ wọ ẹ ti kọ̀dí síta jù. Ẹ kọ̀dí síta. Mr. Onígbèlóhùn, ẹ máa kọ̀dí sí ìta. Èmi nígbèlóhùn. Yes. Ẹ wò, tí o bá ṣe wípé ẹ bá mi ní good mood ní ọ̀sán yìí, nǹkan tí mi ò bá ṣe fún yín, ẹ máa hate ara yín. Kí ló wá fà gbogbo adúrú èbúté ń bú mi? Ẹ wá, ohun tó dé màlúù wá ní ká wá mọ̀ òun. Ní kí nílẹ̀ rẹ̀ sọ̀rọ̀ síbi. Ẹ wò bó ṣe wà ìgọ́gọ́gọ́gọ́. Tẹ́ ẹ bá sọ wípé bẹ́ẹ̀ ṣe ha bí mo ṣe ha mọ́tò yìí àbẹ́ ìgbọ̀ kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ̀ mọ́ mo lè ro díndín mọ́tò yìí fún yín. Ẹ gbogbo ẹnu yín sọ̀hún jáde. Ẹ̀yin máa ra mọ́tò fún mi. Ẹ máa ọmọ ẹwẹ́ máa wẹ́n tó fẹ́ ra mọ́tò fún mi. Ẹ wo ṣú ẹ̀. Onígbèlóhùn òṣìṣẹ́ fẹ́ ra mọ́tò fún mi. Imagine. Ẹ ṣọ́ ara yín o. Kẹ́lẹ́ respect ara yín. Nonsense. Ó dà kò sí wàhálà. Tẹ́ mọ́ kò wá nǹkan tó yá yín tẹ́ sọ pé fẹ́ tún mọ́tò yìí ṣe. Orin abẹ́ẹ̀gì àkàmọ́ ní junction ìgbòkòkò ẹ̀yẹ kan bèrè bí abẹ́ẹ̀gì. Tẹ́ bá débè ẹ sọ pé ẹ̀ ń bèrè àdìgbò onírin. Wọ́n á sọ bí mo ti jẹ fún yín. Odindi mọ́tò èmo lè rà. Wọ́n dẹ̀ lè fi bí ìṣe gọ́gọ́gọ́. Ẹ má bínú mi ò fẹ́ wàhálà ní ẹjọ́ tó yọ lọ́hùn. Kí ló wá lè tó yẹn? Lórí pa ha mọ́tò lásán. Tọ́ máa ṣe ní 3,000 naira. Ẹ dẹ̀ sọ pé mo nígbẹ̀ lóhùn. Èmi ò nígbẹ̀ lóhùn. Wọ́n bu mi báyìí rí láyé. Hello. Má bínú jàre. Idiot kan ló scratch mọ́tò mi náà. Ó kò lè wọ́n ní believe. Kí ló ń tó nígbẹ̀ lóhùn? Ṣé pẹ́nu mi rùn ni àbí tí ń bá sọ̀rọ̀ ìgbẹ́ máa ń yọ mẹ́? Mo tún wá sọ títí oníkan wò ṣù mi. Ṣé ọmọ yẹn tó tàṣù yìí? Ìwọ náà ló fà ṣáà ṣe kíá. Alright. Mọ́níjà mi máa lọ ra ṣú ìwá fún mi. Àbí 60,000 ló ra wá. Ẹyọ kan àti mẹ́fà ló gbà lọ́wọ́ mi. Ó ga fún yín o. Látẹ̀ nǹkan tí mo ti ń dúró dé yìí. Má bínú. Àwọn ibì kan ní ká sáré yà ká gbowó lọ́wọ́ wọn. Actually àti ẹ̀mọ̀ pàpẹ́. Sorry. No problem.
ó pè mí lẹ́kọ̀ọ́ pé àwọn kan kọlẹ̀ lóṣù múlò ti kọlẹ̀. Ìwọ náà wò náà ṣe bẹ́ẹ̀ náà ni mò ń dúró de tí ní sans kan àwọn dírẹ́bà tẹ ní ládùúgbò yìí owó bó ṣe gbá mi mọ́tò kálẹ̀ tètè dé ṣe ṣé ilé máa ṣẹlẹ̀. ọ̀tá jẹ́lẹ̀ nìyẹn o. lórí ìdúró èèyàn kọ́ dẹ̀ gba mọ́tò báyìí. Ọlọ́run kò lè imagine. nǹkan ṣe ni ẹ. Imagine ó ní ohun kan àdìgún kan abẹ́ igi kan ó ṣàkàn náwó kan èmi ò ṣàkàn mi bí lẹ́jọ́ kan sọ̀rọ̀ mo wọ mẹ́ẹ̀sẹ̀. àdìgún kan. as in àdìgún. àdìgún irin. ó ní irin abẹ́ so igi. wọ́n gbà connect orúkọ méjèèjì yẹn as in àdìgún àti irin ó connect yẹ. kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. owó ló gba mọ́tò yìí owó ló jẹ́ ó lọ mo dára ibo ló gbà gangan. ó lọ báyìí. ibi táwọn èè. But ó ti apologize o. ó yé mi. Bó tó ti apologize. ṣé àtọ mo ń bọ̀. kí ló dé wá. Ó ti apologize náà ó ti bẹ̀rẹ̀ mímú rẹ̀ sí lọ́kọ̀ àbí kí ló dé. ilé ẹ̀kọ́ máa lọ. ó ti ń wá àdìgún yìí àdìgún onírin ó ti ń wá láti bí 2 weeks ago ló ti ń wá. kí ló dé sójú ẹ̀wù náà nǹkan. owó ló ń wò yẹn as in owó àpòkẹ́ ni kò owó ló ń wò yẹn bọ́bọ́ yẹn ó ní ìpínlùkọ owó as in òun àtàwọn Dangote lọ́jọ́ ń tò ó lè kọlà sóko yẹ kó máa sọ̀rọ̀ kó máa sọ èdè bíi arìndìyẹn ṣùgbọ́n owó ló ń wọ yẹn tó bá kó pàdé ẹ̀ lásán ní street kọ̀ọ̀kan pé bọ̀dá àdìgún kó kàn kí lásán báyìí Ọlọ́run tí mi bá bù mọ́ òfin ẹ̀ ó kéré jù yá 300,000 or 200,000 máa fún ẹ. bí a mistake là ń ṣe o make some play one big kan ẹ̀rọ àdìgún tẹ̀mí sọ yìí ó ní pé òun wà lábẹ́ igi kan òun ń tarin kan ó ṣàkóso àti ó tún máa ń ṣèdè àti tó bá yẹ bó ṣe rí. as in ó ga àbí. ó ga. òun náà mò ń sọ ọ ẹni tí mo sọ ọgàn náà nìyẹn má má ìdàbà ṣùtò wọ ẹ lásán owó ló ń wò yẹn Ọlọ́run aláàánú wá àwọn ilé ìlówó gan wọn pé èèyàn ní owó nìyẹn Ọlọ́run. ṣó ṣoògùn owó ni. ìyẹn wá lé mi ò lè sọ ọ mi ò lè sọ pé ó ṣoògùn owó ni nítorí èmi náà kì í gbowó lọ́wọ́ ẹ̀ mi ò mọ̀ yẹn. ìfẹ́ kífẹ́ lórí asán omi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀ ìfẹ́ kífẹ́ lórí asán omi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀. ta ló ń kú ẹ kí mi gbọ́n sí ta ló ń kú. Okay, sorry brother. ṣé mi jẹ́ àbúrò ẹ̀ ní àbí mi jẹ́ gbọ́n ẹ̀ tó fi ń pè mí brother as in mi ò mọ reason tó fi ń pè mí brother kí ni reason tó fi ń pè mí sọ fún mi. kí ni mo ṣe ń sìn. nǹkan tó ṣe pọ̀ o nǹkan tó ṣe pọ̀ tó bá mọ̀ nǹkan tó ṣe pọ̀ mo fẹ́ kó bá mi fọṣọ yìí ni. mo ní kí n fọ aṣọ ìtàn tí bá ṣe lé ìtàn kí n lọ sinmi látàárọ̀ mo ti ń ṣiṣẹ́. ó ti rẹ̀ do you know how popular Coke brandy is without its content is empty bó ṣe wá nílé ní ẹ̀ràn náà mo kà á kúnyàn ṣé mo kà á kúnyàn sọ fún mi ṣé mi kà á kúnyàn ẹrú ni ẹ tí n bá bẹ̀ tó bá hesitate láti bá mi ṣe ìyá máa jẹ o ìyá máa jẹ o ìyá máa jẹ o mi sọ báyìí ìyá máa jẹ o. ẹ mọ̀ ẹ kàn kí ìbẹ̀ fún mi mi sọ pé mi ìfọ̀ tó bá dẹ̀ di ọ̀la má dẹ̀ fọ̀ ó ti rẹ̀ mí. o gbọ́dọ̀ mo ṣe tẹ́lẹ̀ kí ni iṣẹ́ ẹrú gbogbo ohun tí n bá bẹ̀ tí o bá ṣe that your mouth go kill you one day that your mouth go kill you ṣùgbọ́n ẹnu ẹ̀ ó máa pa ẹ́ mi bá ẹ lẹ́jọ́ láti rò fọṣọ ìtàn ebi ti fẹ́ máa pa mí báyìí ebi ti fẹ́ máa pa mí wàá wá wọnú kitchen lọ wàá gbéra lọ kitchen lọ wàá lọ dáná oúnjẹ fún mi tíwájú dáná oúnjẹ fún mi wọ́n wá parí aṣọ ẹ̀ o ti free for today o ti free. ẹsẹ̀ jẹ́ kí n sinmi ń fọṣọ kí tún lọ dáná. tí o bá dẹ̀ tún gbómi lẹ́nu ìyá dẹ̀ máa tún jẹ́ lẹ́ẹ̀kan sí o máa dún mi ó ṣe ẹ lẹ́ lórí. orí tèmi. no ẹsẹ̀ ṣùgbọ́n ẹsẹ̀ torí o tún repeat nǹkan sí mi sọ ẹsẹ̀ ni mi fẹ́ dà sí má wọnú kitchen kan lọ dáná oúnjẹ fún mi wàá máa pé Ọlọ́run kọlà ìyá tó fẹ́ jẹ wàá wá jẹ lẹ́kùnrẹ́rẹ́ kí mi sọ ìyá ọmọ akọrin fún ẹ mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ thank you bá mi wọ́ kó lè wá bá mi lẹ́sìn. ayé mi ẹ wo ayé mi báyìí èmi ní kiri burúkú ẹgbẹ́ rẹ̀ ń sọ̀rọ̀ sí báyìí èmi ló lóun máa da omi sórí tèmi no problem ó ṣẹ́jú ẹ. ẹ pẹ̀lẹ́ ẹ rọra o ẹ bìí pé ẹ lọ sọ ẹ sọ mi ò rí àmàlà tẹ́lẹ̀ kí n ra mo wá ra sẹ̀mù ẹ pẹ̀lẹ́ mọ́.
ojú ìdáadáa tó o bá lójú inú tálẹ́ ní ìjọ. ó ṣe wá lọ́pọ̀lọ́ báyìí torí Ọlọ́run ṣẹ́ni yóò jọ láti. wọ́n jọra wọn. ìwọ ìwojú ìkójọ láti ni. bẹ́ẹ̀ni. ẹni tí mo sọ fún ẹ pé mo kọlu mọ́tò ẹ̀ rí o. kó pàdé kó pàṣẹlẹ̀ àtìgbà tí mo ti kọlu mọ́tò yín ni mo rẹ̀ ti ń retí yín pẹ́ sọ pé ẹ̀ máa wá mí ì dẹ̀ rí yín ṣé kò sì ṣá. kò ń ṣe nítorí kẹbalẹ̀ tí mọ́tò mi ṣe ni mo ṣe wá mo wá láti wá apologize fún insult tí mo fún yín the other day. èmi àṣọ́ọ̀tì bóyá ẹ ò mọ̀ mi àìmọ̀ mi náà ló jẹ́ kẹ́ ẹ máa fi mí ṣeré èmi àṣọ́ọ̀tì lórí pé kíni lórí pé mo fẹ́ bá yín tún mọ́tò tí mo kọlù ṣe tó bá jẹ́ pé kí n ra mọ́tò tuntun mi fún yín ṣáṣáṣá máa sọ fún wọn kọ́kọ́ lọ gbé brand new car kan fún yín ní tẹ́ẹ̀dẹ̀ máa gùn káàkiri. ìrọ́sà wọn sọ pé ẹ máa short wọn ní àwọn wá tọrọ àforíjì fún báwọn ṣe bá yín sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ni. bẹ́ẹ̀ ni sà. etí tí mo fi gbọ́ ni o mọ̀yẹ́ sọ wá ní tó wà lẹ́mí mi ni mo sáré rù ó mọ̀ ẹ̀mí mi rù ohun tó wá gbá sí mi lọ́kàn kópa wá dé ìyẹn ò ṣe ṣòro òun ti wá dé nsìn mọ́tò yín ṣóun lẹ́gbẹ́ wá bí òun àmúyín lọ sọ́dọ̀ mọkáníìkì ẹ̀ẹ́dẹ́ lọ tún gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ tún ṣe ń bẹ̀ ó bá dẹ̀ gbé pé brand new car náà lẹ́fẹ́ wọn á mọ̀ bó ṣe máa fún yín ní èmi. ẹ wo ẹ gbàgbé nípa pé ẹ fẹ́ tún mọ́tò mi ṣe mo ti wá yín lọ sí shopping tẹ́lẹ̀ ibẹ̀ lọ ti júwe bíbá fún mi mo fẹ́ bẹ̀rẹ̀ ilé kíkọ́ and ọ̀dọ̀ yín ni mo ti fẹ́ ra irin. Fàdín. ó gbọ́ ni. mo gbọ́ sá. o gbọ́ n tó wí. mo gbọ́. láti jọ́ tí èmi àtàlà àti tìjọ́ ń rìn láyé tá àtijọ́ ń gbé gẹ́gẹ́ bí ìtọ́kọ tíyàwó kó tó di wípé ó fèmí lẹ̀ ò lọ. kó tó di pé ó fèmí lẹ̀ ò lọ. ọ̀gá tuntun sunkún. kò ronú báyìí rí aláti ronú báyìí rí àbò rọpọlọ kóbìnrin jíníjì ọjọ́ ayé ẹ̀ kó dẹ̀ wò pé àti soríire ló máa bá rìn bó ṣe ń rẹ́rìn gangan la láti ṣe rẹ́rìn gbà tí mo fẹ́ aláti àrẹ́rìn inú mi á dẹ̀ máa dùn. má sunkún. màmá wò pé ìyàwó mi rè torí ọlọ aláti ga ó dẹ̀ wà lẹ́bẹ̀ èmi àti ẹ̀ bá ṣe jọ rírì mo ti mọ̀ kókó sí bóyá má rí mọ́lẹ́rìn bá bímọ lọ́mọ́jọ́ mo ti mọ̀ pọ̀ mọ́ wa máa gùn bí wèrè gidi mo ti ń fẹ́ fúrefú mo fẹ́ fúrefú pé tá a bá padà bímọ tán ọmọ wa ó ti mọ bó ṣe máa rí kó tó di pò fèmí lẹ̀ lọ bó ṣe ń rẹ́rìn náà rí ẹ wo ẹni ṣorí burúkú gbogbo tẹ́ bá fẹ́ rà lọ́dọ̀ mi ẹ jẹ́ kí n mọ̀ ìlàjì ẹ̀ òun lè máa sanwó ẹ̀ o ìbẹ́yìn àtọkọ yín náà lè fẹ́ jọ kọ. rárá mo ì tí máa rí èmi nìkan ni. má fi kó. má rí. wọ́n láwọn ò tí ì lọ́kọ. ẹ ṣe kí ni ẹ lọ́kọ. àdúgbò wo lẹ́ ń gbé alalẹ́ lẹ́ ń jáde mọ́ ń rí yín ẹ lọ́kọ. ọlọ́run á pèsè ọkọ gidi fún yín o. àmín àmín àmín. ọkọ alálàáfíà tá a fọkàn yín balẹ̀ ọlọ́run á pèsè ẹ̀ fún yín o. àmín àmín. ẹ lè kúrò níbí káwa máa ṣe yín lálejò tẹ bá ti ní pétọ lọ́rọ̀ ọ̀rìn ilẹ̀ bá wá síbí oríṣiríṣi nǹkan ló wà fangálẹ̀ wà tradimaniel òun náà wà. omi wà òkè omi. bálíìsì náà dẹ̀ wà. wọ́n lómi wà òkè sà. nígbà tí bálíìsì wà kílẹ̀ fẹ́ gùn mí fún. ok Baileys. oh Baileys okay Baileys wà okay I'll do Baileys. ìyẹn lè fẹ́ yín oṣù àtàwọn bọ̀ máa nà á lẹ́sẹ̀. ẹjọ́ máa mo fẹ́ bẹ̀yìn fún kankan ni ṣe láti bí oṣù kan ni ọ̀gá ò ti lè sọ̀rọ̀ wọn kì í bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ nílé o wọn kì í rẹ́rìn wọn kò máa wo sùúrù báyìí pé kí ló ń ṣọ̀gá ìgbà mi wà gan a máa sọ̀rọ̀ tó yẹ kó pa wọ́n lẹ́rìn wọn ò ní rẹ́rìn
ṣe rí bẹ́ẹ̀ wá délé ni mo wá rí bí ká ṣe ń bá yín ṣeré mo rí bí wọ́n ṣe ń rẹ́rìn mo rí pé inú wọn dùn ẹjọ́ mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín mà ní. ẹ ṣe mo fi Ọlọ́run bẹ̀ yín ẹjọ́ ẹ ń bẹ́ẹ̀ kẹ́ dúró ní ilé wa ń bíbá láti ìsìn títí di alẹ́ tó bá lè di lálẹ́ ẹ máa lọ sílé. mi understand. n tí mò ń sọ ni pé mo bẹ́ẹ̀ kẹ́ dúró tí wàá kẹ́tì ẹ máa bá wa ṣeré tọ́gà bá ń rí yín wọ́n á lè máa rẹ́rìn títí dalẹ́ tó bá lè di lálẹ́ ẹ̀yin á máa lọ sílé tó máa ń rẹ́rìn yẹn ó lè di lọ́la wọ́n á lè máa bá wa rẹ́rìn náà lọ ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́. Báwo ni? Ó ti rẹ̀ mí bí mo ṣe wá ibi tẹ̀ ti ń pa mí gan. Seriously. Mo ti bá yín ṣe rice. Rice wà nù kúlà wà ní kitchen. Mi ì gbọ́ nǹkan tó wí. Rice. But let me tell you one thing. Mi ò fẹ́ jẹ rice lálẹ́ jọ. Ibi tí ń pa mí gan òkèlè ni mi fẹ́ jẹ. Bí a kò bá mi ṣe bí sẹ̀mó tó bá dẹ̀ parí sẹ̀mó ẹ̀ kò bá mi ṣe ẹ̀fọ́ sẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú ẹran àbí ẹja kíká kò bá mi fi ṣe jọ please. Ó rẹ̀ mí. Ti rẹ̀ mí gan torí mo ṣe tètè bá yín ṣe rice yẹn. O fẹ́ ṣorí burúkú àbí? Ṣo fẹ́ ṣorí burúkú mi béèrè question lọ́wọ́ ẹ̀ ṣo fẹ́ ṣorí burúkú? Èwo ni kò ti rẹ̀ ẹ́? Ṣé mi lè bá ẹ sọ̀rọ̀ ni? Ti bá yín dáná ti rẹ̀ mí. Gbádùn ẹjọ́ ń sọ̀rọ̀ lẹ́sìn sọ̀rọ̀. Kí ló tún dé báyìí? Kí ló dé lọ yẹn? What is the problem? She's my problem now. Like wetin? The food price you say you no dey eat. If you no eat na your wahala be that. Go sleep like that. No kill this girl. No be only semo. You go eat wetin pass semo. I go watch you now. No kill am o. This belle she go born am. Mi mo to ṣe kí ló dé? One day somebody go fire for this house. Come beat am see. Aula! Lawyer, people here. Stand up. What is it? Oh, Jesus. What happened to you? Please stand up. Lawyer! Bí nǹkan tí mo sọ lẹ́lẹ́kan. Present and past tense. Present and past tense. Mo ṣe present o. Present. Past tense. Mama. Ẹ wá wo ilé ìbáyìí sí. Come. Wá. Come. Oh, bí n bá fẹ́ sọ fún pé kéèyàn wá. Bẹ́ẹ̀ ìkejì ó wá jẹ́ came. He came. Tí bá wá lánàá ẹni my teacher came here yesterday. Came ni màá lò fún pé ìdí màá fi sọ pé bóyá kí ni my teacher come yesterday. My teacher came yesterday. Ó dàbí irú ìdí ẹ̀kọ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá last week. Bẹ́ẹ̀ni. Kò le rárá. Òyìnbó ìwọ mú ara wọn gan. Bẹ́ẹ̀ni kò le rárá. Ẹ tuntun. Come. Hey, sweetie. Wá. Come. Wá. How you doing? How you doing? I'm fine. You welcome. Mr. Idris, ṣé wà okay? Bẹ́ẹ̀ni mo wà okay ma. Wow. O máa ti improve gan. Ó kọ̀ kó lè pronounce ẹ̀ dáadáa yẹn mean pé kó lè pè nǹkan dáadáa. That's pronunciation. Pronunciation. Yes, yẹn mean pé kó lè pè nǹkan dáadáa. So tó bá ti lè pè nǹkan dáadáa wà lè sọ fluently. Jẹ́ kí ìyẹn kọ́kọ́ wọ orí mi dáadáa náà kó tó gbé mi wọ̀. In fact, I'm really happy. Wọ́n tiẹ̀ tètè get ẹ̀ at least tábà máa fẹ́rẹ́ bíi 3 months sígbà táwa yìí adult kò tẹ́ sọ yẹn wọ́n lè bẹ̀rẹ̀. Oh wow.
Ṣé ẹ ti wá ṣetán pẹ̀lú wọn or? Rárá ma ẹ fún wa bí 30 minutes màá release wọn fún yín ma. Okay, jẹ́ kí n máa lọ sí yàrá mi báyìí because mo pè tí bá wà níbí báyìí ọkàn mi wà lọ́dọ̀ tíjà ẹ. Ọkàn mi á wà bẹ́ẹ̀. Really? Ayé mi rèé. Ohun táyé mi ṣe lọ́wọ́ ọlọ́kàn mi ò ní síbẹ̀. Okay, no problem. All right. I will join. You will join me. I will join you soon. Yes, that's the baby. I love you. Mo ti dára pé ó jẹ́ kọ́ mi ní ìjẹta. Ẹ sọ pé join. Bí kí èèyàn lọ bá bọ̀. Ẹ dẹ̀ sọ pé soon kò ní pẹ́. Kò ní I will join you soon. Elele calm. Hello, Mama. Mama, you don't hear me now? Listen, no, me you listen well. See, the belly don't come down, oh. The thing don't dey leak, I don't know. She don't dey pack her thing. Call me the girl now. Call me Tamo. I don't know which kind belly be that one. You don't come down. She don't dey pack her thing. She won't go. Call me Tana now. Which kind belly be this? I don't even know for her. Maybe na watermelon belly, oh. I think na egg belly. The thing just dey leak, come out. Ẹ pẹ̀lẹ́ o ìyàwó Igbo. Kí ló wá ṣe tó rọ kalẹ̀? Outlet. Ó sọ̀rọ̀ ẹ di prayer point. Táwọn èèyàn máa sọ pé ṣiṣẹ́ tó ń ṣe outlet tó fi ṣìyàn. Ọlọ́mọ jẹ́ ó ṣe mí o. Èwo ń tẹ pé kí ló dé tẹ fẹ́ pé bẹ́nu ẹ̀ẹ́dẹ̀ rọra èpè lẹ́ ń ṣe àbádùúrà. Bo ní sùúrù náà ṣé lè yóò ṣe prayer point ni? Eléyìí tó rí ọkùnrin tó dúró tó fine tó ní owó lọ́wọ́ tó ní pé òun ò fẹ́ mọ̀ torí èdè tó ń sọ ní mákẹ́ẹ̀tì ọkùnrin tó wọ̀n yìí tó bá ń wá relationship yìí ò lè rọ́kùnrin gidi tó bá lọ láàárọ̀ wọ́n sọ pé kò sọkùnrin tó bá lọ lọ́sàn-án wọ́n ní ilé ìtasẹ̀ ẹ̀gẹ́ ló kù tó bá lọ lálẹ́ wọ́n ló ń sùn lọ́wọ́ lélẹ̀ rí ọkùnrin tó sọ pé òun ò fẹ́. ìyẹn wá ló ní kẹ bẹ̀rẹ̀ sí ń dé pé lẹ́ẹ̀nbí wo ọ̀rẹ́ mi pẹ̀lú mi lòun yẹ kó ti mọ̀ wá òun kó tó dé ni nǹkan tẹ́mi kan máa sọ fún ẹ ni pé wo kò sí nǹkan tójú òrìrí o ó ti ṣẹlẹ̀ nìyẹn sórí gbogbo ilé ayé ìgbọ̀n bó ṣe rí rísìkì ni gbogbo àwọn táwa nínú ilé ayé kò sí nǹkan tó wà garanti fún wa rísìkì ni ṣòdẹ̀ rí nǹkan tó ń ṣe yìí kékeré ni lẹ́gbẹ̀ẹ́ tẹlòmíì o ẹni tó bá rojọ́ fún ẹ ló máa mọ̀ pé bàtà ń ta lẹ́sẹ̀ ń bì kan so màá fẹ́ kó nu omi jẹ́ ẹ̀rìn kó má sunkún mọ́ ṣó ti gbọ́ èmi mọ̀ wípé síwájú ò bá ṣe é lọ ẹ̀yìn tá ti ń bọ̀ a ṣe é padà sí ọdún ọkọ̀ Àdìgún ló máa padà sí. ṣòfin pé kò ní embarrass wa báyìí tẹ́bá débẹ̀. embarrass ẹ ó ṣe máa embarrass ẹ ẹni tó ti nífẹ̀ẹ́ ni rí ni kò lè lóun ò nífẹ̀ẹ́ ni mọ́ ó máa tó bá ti débẹ̀ ìwọ sunkún kó bẹ́ẹ̀ of course máa tẹ̀lé ẹ lọ àmọ́ èmi ò ní wọlé o. wọn kò bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ wọ́n sì kó bẹ́ẹ̀ lóde ṣíṣe ṣé ò lè jára ẹ ni. tó bá sunkún tó bẹ wọn ẹni tó ti nífẹ̀ẹ́ ni rí ni kò lè lóun ò nífẹ̀ẹ́ ni mọ́ àgbà ẹ̀rẹ̀ wa ń ká gógó ẹ̀ wá ń sunkún ó jẹ́ pẹ̀lú ma ó máa sọ̀rọ̀ sí ẹ̀. Torí tó bá dẹ̀dẹ̀ látẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ló máa dé tí ẹ̀dẹ̀dẹ̀dẹ̀ lọ ọ̀rẹ́ mi ò ṣe ní kó gbọ́rọ̀ kúrò àwọn láti. Tani. Ọmọdé méjì ń ṣeré wélé ọmọdé méjì ń ṣeré wélé. Ó ti ẹ̀ dáa ẹ̀yin ni àwa ni kí ló ṣẹlẹ̀. ẹ̀yin lẹ̀ ń lulẹ̀kùn báwọn bí ìgbà tó jẹ́ pé ẹ ti ṣiṣẹ́ níbi tí wọ́n ti máa ń fọkùtà rí ṣé ó sì lára yín sá ṣé kò yẹ kó yé yín pé bẹ́ẹ̀ ṣe ti kan géètì ní àyùn èmi ti gbọ́nu lé pé ẹ̀ẹ̀kan ṣoṣo ló yẹ kẹ́ kan géètì àwọn awítá ìwí ẹ mú gbogbo owó ẹ da gbogbo agada owó ẹ dàbò lẹ̀kùn bí ìgbà tí ń ṣiṣẹ́ lé ibi tí wọ́n ti ń fọkùtà ẹ ṣiṣẹ́ ń kwari ni. ìwọ ló mọ ìgbà tá a dúró síta ṣé kò yẹ kó dúró sẹ́nu ibi tán fi ẹ́ sí kí ló ń wá kiri. ṣé èmi ni wọ́n bá wípé èmi ń ṣiṣẹ́ ní kwari èmi ń ṣiṣẹ́ níbi tó ti ń fọ́ òkúta àbí má wọ̀rì mo ti mọ̀ nǹkan tí màá ṣe fún ẹ sórí èní báyìí ni máa make sure wípé ọkọ mi ó sàkẹ́ kúrò nílé. ẹ já gbọ́rọ̀ jàre ẹ já gbọ́rọ̀ ṣé mo fẹ́ sì yín mú ni àwa wíta ìwì ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín o omi tuntun ti rú ẹja tuntun sì ti wọnú rẹ̀ àìpẹ́ yìí ni àwọn olè ní ẹ wá sẹ́nu sádùúgbò ìlẹ́nu lọ́lọ́ yìí tẹ́ wá rọ́ọ̀bù o bẹ́ẹ̀ bá ṣe wèrè yín ti ojú yín kìdà bọ́ báyìí sì fẹ́ yín fàyọ ni yín ṣe wèrè fún yín ni o mo lè yìnbọn fún yín o. gbẹnu burúkú ẹ sọ̀njọ ọgá ẹ̀dá ṣọ́gà ẹ̀ wà nílé kó gbẹnu sọ̀hún. ṣọ́gà tèmi wà nílé. àìpé kọ́mọ kékeré ó mọ̀ dẹ̀tẹ̀ bó bá ti lè dánú gbógbé nígbà tẹ́yìn sì tilẹ̀ lè dánú gbógbé tẹ́ bá dẹ́tẹ̀ tí wọ́n mọ̀ fi gi tìyín o ẹ lọ mọ dá dẹ́tẹ̀ yẹn mọ̀ lọ. ẹ pẹ̀lẹ́ ti yín kí ló dé mo fẹ́ bọ́ síta ni. Bọ́lá Kádírì nù ẹ mọ bọ́. wọ́n bẹ̀rẹ̀.
ṣàánú mi mo mọ̀ pé mo ti ṣe dáríjì mi nǹkan tó bá wù tí mo lè ṣe láì mo ti kọjá àyè mi mo mọ̀ mo ti bẹ́ ṣáàjọ jọ ọkọ mi. Gẹ́bà! Ọ̀rọ̀ yín ti yé mi nígbà ẹ̀rọ lóòtú ní ìṣẹ́ fẹ́ bọ́ta àsọmọ àlè níyín ẹ wá sọ̀rọ̀ tán ní ìṣẹ́ ẹ kó jẹ ẹ ti ń kọ́rọ̀ ọjà wá wíta ìwé ẹ̀kọ́ yìí bí ìgbẹ̀yẹn kọ́yìn sí kámẹ́rà ẹ wá ṣe bí Michael Jackson ẹ wá sojú bẹ́ yoyo ẹ ṣẹ́nu jìtì bí ìtẹ́ mọ́ ẹ̀gbọ́n ṣe dúró àfi bí ìgbà tí wọ́n dúró ń bí àwọn èrè tí wọ́n mọ́ ta bùtíìkì tí wọ́n dúró ṣé èrè mọ́ mi rí báyìí. wọ́n bẹ̀ ni. Orí ẹ̀ dàrú o sí èrè ni. Are you sick or something? Are you mad? You think you can just walk into my house without notice? What? Are you blind? Can't you see? Aṣọ tó wọ̀ lọ́rùn wa ọ̀tọ̀ọ̀tọ̀ ló pé. Are you saying this one is yellow and this one is black? Can't you see it is the same? Same thing. It's the same thing. Ara àwọn tí ó jẹ́ káyé mi ti bàjẹ́ rè kí n ronú kú. Ìgbà tó ṣòṣì orí burúkú ẹ ara àwọn tí ó jẹ́ káyé mi ti rún kó tí rún mọ́ gírì. You have to thank her. Mo mọ̀ má bínú orí báyìí mo ti ṣiṣẹ́ báyìí. She's a good wife and this is my wife. Orí ẹ̀ ò ní ṣe mo ṣe wọ ẹ̀yẹ. Ní ìtọ́jà ní ṣùgbọ́n ní ṣo. Jọba ṣe sẹ́kọ̀ọ́ wẹ̀. Jọba ṣe sẹ́kọ̀ọ́ wẹ̀. Àtiwájú àti. Ọ̀gá Sọ́nsà wo bí. Ọ̀gá orí mi burú rí. Àmọ́ ní báyìí orí mi ti pé. Níwọ̀ ìgbà tí mò ń fẹ́. When you are still my wife in this house. Tí mò ń fẹ́ mi ilẹ̀ lómi. You are my sweetheart. Àbí mi ò sọ ń gbà yẹn tó máa ké tó máa lóun fi mi rẹ́rìn. Àbí bẹ́ẹ̀ kọ́ tí gbé a máa gbọ̀n tó máa láyé ẹ fẹ́ rún nínú ilé yìí mi ní girlfriend mi ò níyàwó ta mi làdélé bọ̀ ìwọ iná ni mo ní wàá máa bá mi sọ̀rọ̀ báyìí gbà mí màmá sọkún orí ìkúnlẹ̀ báyìí ni màá ti máa bẹ̀ màá tún máa bẹ̀ wàá tún máa bá mo máa rántí ọjọ́ kan tó lórí burúkú ọmọ yìí. I love the way you dig it. I love the way you dig it. Ìgbà tó bẹ̀rẹ̀ sí ní kọ́ mi ìwé tó kọ́ mi débi dig it ẹkún dẹ̀ gbọ́ mi. Ó sọ digit ó sọ bí ọkùnrin ṣe bẹ́ẹ̀ ló pọ̀ mọ́dé rẹ́rì àlàyé mi ti bàjẹ́ sẹ́yìn lólórí burúkú ọmọ yìí ìgbà tí mò ń fẹ́ ó ju bí ìgbàlẹ̀ báyìí lọ ìwọ náà rè nígbà yẹn ìdí tó ní yìí ìdí yóò jọ mí lójú tó ìdí fìlèkì níwọ̀ yìí mọ́tọ́lájọ́ láàdé kò fa ìtú ẹ lójú mi nítorí ìfẹ́ ni gbogbo tó kọ́ sáyà ẹ jọ torí Ọlọ́run ẹ kàn wò ẹ wo gbogbo tó wà láyé abẹ́rí ẹ wá bá mi wo tó wà láyé fìlèkì àbí kẹ́ bá mi wo tó wà láyé olú ayé àbí kò yé yín kẹ́ wá bá mi wo ti ẹni ọlá ẹ wo ìwo ló tó ń bẹ̀ kò ju pínpín báyìí lọ mo lè ní kó tù kẹ́rin. ó bẹ́tà ká tiẹ̀ fojú rí tí wọ́n dá sọ́bù ẹja rí wèrè jàre. o tí mò ń pọ́n lé ń gbà yẹn nìyẹn wọ́n bí àwọn ọ̀rẹ́ orí burúkú tẹ̀ ń kó káàkiri tó ń bá yí ẹ̀jẹ̀ ni eléyìí tó ń wò yìí ó ti fẹ́ wá rún mi mọ́nú ilé ìrì. ṣé nǹkan tí outlet ṣé nǹkan tó ṣe fún mi ṣó dáa. And seriously, I love her, Goni. As in seriously, I love her seriously. Ṣé n tó ṣe fún mi ṣó dáa ni? I love her, Goni. Ṣé yẹ kó ṣe irú ẹ̀ fún mi? Ó dáàdì, bó kò yẹ kó jọ yín lójúmọ́ ni. Ẹ mú ọmọ tí àwọn àtijọ́ tẹ̀lé. Kó máa séyàn lára ọmọbìnrin yẹn. Àbí kò ń ṣe aláàtì kan náà tàwọn. Àkókò sọ fún yín gbà yẹn irọ́ ni ẹni tó jẹ́ wípé ọmọ Ìgbò òṣì kan báyìí ló lọ lóyún fún sí tí mo gbọ́ báyìí mo ní ọjọ́ kejì mo ti dọ́dọ̀ ẹ̀ àwọn láti kí ló ṣẹlẹ̀ ó ní òun Adigun Adigun ti kéré sí nọ́mbà òun o Adigun tí ò gbòyìnbó Adigun tí ó máa ń disgrace ohun tí ò mọ nǹkan kan torí ẹ̀ ló ń ṣe lọ fún ọmọ Ìgbò tó yẹ pé tó bá dúró tó bá ń sọ̀rọ̀ báyìí àwọn èèyàn máa ń respect ẹ̀ ni mo ní àwọn láti ìwọ òwe pàfibí ṣolóore ni kàn jẹ́ wípé ẹ̀yin ọkùnrin náà ọ̀rọ̀ yín Ọlọ́run nìkan ló yé ẹ máa rí rọ́nà ńlẹ̀ báyìí rọ́ ní ẹni bójú ọ̀nà lọ inú igbó lẹ́yìn máa torí bọ̀. àfojú sọ fún yín afárá sọ fún yín kí lè rí lára wọn àti kí ni nǹkan náà tó wà lára wọn. ìyẹn ọkùnrin gbà mí ọ̀rọ̀ yín máa fọ́ nísìnyí
because ẹ máa rójú lẹ̀ bàrà ìrójú lẹ̀ máa wá kiri. Sweetie! Kí ló ṣe? Hey baby. What's up baby? O ti ṣe tán? Yeah, mo ní kí wá rán ẹ létí ni. Mo ti dress up already because mo kí wá rán ẹ létí. Ṣé o rí ọ̀dọ̀ ọ̀nkú tó ń lọ? I think this time around kò sí nǹkan tí mò ń ṣe ń lé mọ́ and we will go together. It's been long I see ọ̀nkú, so we will go together. Let's see ọ̀nkú together. But mo rò pé o ní guest on keep a company àbí? Àlejò wo? Yeah, àlejò. Ṣé o ráṣẹ́wó marinari? Baby. Tó o bá ráṣẹ́wó marinari, àbógbọ̀ secretary wọn rí. Ṣé ó nígbà tí èèyàn bá lò recommended kò tó rí gbogbo nǹkan tí wọ́n tàn sáyà? Ó ní bí àkísà tó yàn kúrò ọ̀ràn wọn, ó retí bá tún bí ìwálẹ̀ báyìí sí. Ó ní mi ò máa bẹ́ wíjọ́ tó lọ lọ́wọ́. No, I understand. Excuse me. When are we seeing again? Kẹ̀lẹ́ ó rí aṣẹ́wó burúkú jáwọ́n rìn wọ̀n. Jẹ́ báyìí dá. Ṣé o gbọ́ gbogbo nǹkan tó ń sọ kẹ́? Ó ti máa ṣú ọdún wa. Ọmọge ó finú tán mi yé mo fọkàn tán nígbà òjò nígbà ẹ̀rùn haúlá. Kí ni? Ayé mi ò ìwọ ó ṣọ̀rẹ́ gidi ọ̀rẹ́ burúkú ní ọ̀rẹ́ wọ orí mi máa dẹ́ fún ẹ orí mi máa dẹ́ fún ẹ lẹ́dàá mi máa dẹ́ fún ẹ fún ọkọ ẹ Adigun ìwọ jẹ́kajẹ̀ yọ kọ́ fìyẹ́ lẹ́nu mi mind máa ṣiṣẹ́ kó wà ìfúnjọ. Alóńgẹ́ ọ̀gá Alóńgẹ́ ọ̀gá ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ó mọ̀ mọ́ ìnífẹ̀ẹ́ tó. Bẹ́ẹ̀ ni ọ̀gá. Abẹ́ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni ọ̀gá. Ó yá Alóńgẹ́ mo fẹ́ di ojú mi tí bá là tí bá bá àwọn méjèèjì bí. Òbí tí àgbo bá ṣe báyìí kí ló ṣe hùn. Ọmọ pa. Mo bí ara ẹ̀ náà ni tó ti gbọ́ ara ìlọpọlọ ni. Alóńgẹ́ ní sùúrù ó ti yé mi sọ́wọ́n kẹ́ mọ́ mú ẹ bí mo yẹ nífẹ̀ẹ́ tó owó iná ló bá yí ẹ jẹ́. Alóńgẹ́ wòbí wọ́n ò lè mọ ọ̀fẹ́ forí sọ̀yọ̀ ó ti tàbí yé níranú yẹn. Ọmọge gbọ́ mi ìfẹ́ kíkẹ́ lórí asán bómi ní fẹ́rẹ̀ o lè dalẹ̀ ìfẹ́ kíkẹ́ lórí asán bómi ní fẹ́rẹ̀ o lè dalẹ̀ aramala tẹ̀yọ̀pẹ̀ ló fẹ́ gbọ́ àdégèrè aulas ó máa bọ́ tẹ̀nu ẹja ní aramala tẹnu ẹbẹ ló máa bọ́ àdégèrè ìyẹn máa bọ́ tẹnu ẹja bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀ bómi rí fẹ́rẹ̀ o lè dalẹ̀ ìkọjá yìí ohun orí kẹ̀kẹ́ ìkọjá yìí ohun orí kẹ̀kẹ́ ìjà ti lọ́mọ wálé abẹ́ òde rí o ìjà ló lọ́mọ wálé abẹ́ òde rí ìgbẹ̀yìn lójú mẹ́rọ kórìíra dùn ohun abájíjọ́rò dínkù ló máa gún ìfẹ́ òbí wọ́n decide. Má torí gbóhùn lẹ́dẹ̀ kó bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ torí tó bá dẹ̀dẹ̀ látẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ló máa létí ẹ̀dẹ̀dẹ̀jọ́ ẹ̀dẹ̀ lọ ọ̀rẹ́ mi ò ṣé ní kó gbọ́rọ̀ mi rò Aulas ọmọdé méjì ń ṣeré wélé ọmọdé méjì ń ṣeré wélé